bọ̀ bá ti wá jókòó ìṣe ìgbà pọ́kọ ẹ̀ ni. alẹ́ ẹni. ìsàlẹ̀ tèmi ọkọ tèmi ni bàbá ọmọ mi ni wọ́n jẹ́ ọkọ tèmi lòun. bàbá ọmọ bẹ́ẹ̀ ni sẹ́sẹ́ máa ń ká ọmọ rẹ̀. èmi ò láwọn ọmọ yọyọ kan tí mo bí fún ọ náà nù kèsì tèmi làkọ́kọ́ ìyàwó rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni mí. ìwọ ló ní ọjọ́ tí mo bá mi tó wà ní ẹyọ kan ló bí tó fi lọ ẹlẹ́ẹ̀kẹta ẹyọ kan ló bí tó fi lọ. ìtàn tó wà lọ́dẹ ọkọ kẹta. ìyàwó mélòó ni ìyàwó tó kó lọ ẹ̀dẹ̀ tiẹ̀ náà. èwo lé wọn lọ ni. nígbà mo fọ olóyún ìyọ ọlọ́lẹ̀ di ìrọ̀rùn lónìí ọlọ́run àfọ̀rún kẹ́ wọn asòkú ìyọ ọlọ́lẹ̀ yẹn fẹ́ bí alájí. gbogbo àtẹ́mà àti ìyàwó mi tí mo sọ pé ìyàwó mi pa àkọ́ra wa ẹ̀pẹ́ yẹn lè jà sí òde kọ́ra wọn ìyá máa kọ́ra wọn lójú òde kọ́ra wọn ní bó ṣe wà sí sẹ́rọ̀ ní alájí. sísọ́sì pé yọ sí gbogbo ẹ̀ ẹni ẹ̀ sọ wá jẹ́ bẹ́ẹ̀ sùpù wọn lòdù. ìwọ àti ta ni. bá rẹ balẹ̀ ọ jẹ́ bí sọ àwọn jẹ́ sùpù. fàlùwà múra ọ jẹ́ rántí. mo fi búra sí kèsì tèmi àti ẹ láti gbà tí ìyọlọ́lẹ̀ ti ọjọ́ kẹjọ rẹ̀ láti ọjọ́ kẹjọ ìyọlọ́lẹ̀ yìí tí kò fojú mi. níjọba fóònù lọ́wọ́ rẹ̀ ń wòlòdù kí ló wá jẹ. èmi àti ẹ mo wá jẹ pẹpẹ súpù ṣe lọ́gà mi ló pè mí lọ fẹjọ́ mi. farabalẹ̀ ẹni wọ́n ní kò á rìn ìbúra sí. èmi kí ló wá jẹ. alùpùpù ni mo fi búra sí. mo tún bẹ̀rù omi lálẹ́ ìṣiṣẹ́. ẹni mọ kírun dáadáa fa. àfa gidi lọkọ tèmi kẹsì mi sọ náà. àpá àrùn ni lórí ẹ̀yìn náà wọ́n ti wá lólógùn ní. wọ́n ti gba mo tó báyàwó rẹ̀ mo tó fọ́yàwó rẹ̀ lẹ́nu lára mi tó balẹ̀ níyàwó ẹni yẹn fóònù ẹni yẹn ń bẹ lọ́wọ́ mi dì sí. àtìgbà tó fọ́yàwó ẹni yẹn lẹ́nu wọ́n ń pè ní aláwùsá. kí ló tó gbá ń kúkú lẹ́nu. mo wọ́n lọ gbà wọ́n gbáyàwó mi náà. as in ọ̀nà. alájọ yẹ kó yé yín yóò bá ní yín mi gbọ́dọ̀ fún gbẹnu sọ̀rọ̀ yóò tẹ̀ mọ́ wa. ẹ bí yóò bá ti máa pẹ́ sọ má jà lo terms jà lo pípẹ́ tí ó báyàwó ẹ̀ sùn. báyàwó rẹ̀ sùn níyàwó ẹni yẹn. ó ṣe fún padà. fóònù ẹni yẹn náà bẹ̀rẹ̀ wọ̀ mi dì sí níyẹn wọ́n pẹ̀ bọ́yà aláwùsá. woman yìí ti gbọ́mọ fẹ́ lòmí o mo ló ti gbọ́mọ fẹ́ lòmí àní wípé ó ti gbọ́mọ fẹ́ lòmí ìdààmú àdúgbò alága àsọnù máa wọlé máa rọra kì í ṣọmọ gbòòrò wọ́n ní òun kọ́ ìwọ ní òun ni èwo ni wọ́n wá fẹ́ mú wọlé báyìí. Túndé bàbá wa wúre nígboro ayé ṣọ́kìn lélẹ́yìí o gbogbo ènìyàn ìyá àṣejèrè lókè ààrẹ ẹkú lọ́lọ́ yìí ríluwánú gbòòrò rẹ́rìn rárá àjáwá ó ń wa ọkọ̀ bódìjà níbẹ̀rẹ̀ èdè mọ́nì wàláì kò lè gbé gẹ̀ẹ́sì. ríliwánú gbòòrò ti dé látòṣogbo straight olóyè tuntun ríliwánú ló fọ́ ìyàwó aláwùsá tí í ṣe mẹkáníìkì ní bódìjà lẹ́nu lẹ́yìn ìgbà tí ó fọ́ ìyàwó ríliwánú pàápàá lẹ́nu tú ti wá gé fọ́ báyìí ó ti di orí òjò rí kò sẹ́ni tẹ́sí ó gbé bí ó ṣe légbò. Suliya kí ni ìwọ náà wá jẹ ní ìwòrò òdù lọ́jọ́ ọdún ṣé o wá jẹ pẹpẹ súùpù àbó wá jẹ pẹpẹ súùpù tó o tún gba kóńdó ṣó o rántí àbó rántí. ríliwánú gbòòrò ti padà mú bọ́tú wọ́ta owó ọlọ́run gbọ́ seriously. Suliya ti padà rèé jáwé fún ríliwánú gbòòrò ọ̀rọ̀ yìí ti wá di ojú kejì ó ti wọ ojú kejì níbi òkú ìyá rẹ̀ ìyá ọlọ́ọ̀lẹ̀ ló ti fọ́ lẹ́nu ní February 2024 kó tó dìgbà yẹn gan ní January yẹn before ó lóun kọ́kọ́ fọ́ Suliya lẹ́nu obìnrin. Suliya tó sọ wípé òun ti kọ ríliwánú gbòòrò láti 2024 trust woman at your own risk o obìnrin òbírí ayé tó ń yí tí ò dúró rí rárá. ìyá jẹ́rìí ọlọ́sẹ̀ bọ́ bí o ẹgbẹ́nu sí máìkì ẹ sọ̀rọ̀ sókè ẹ jẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà kó gbọ́ yín. slogan Alhaji Oríyọmí nìyẹn o. ìfọlẹ́nu yìí ti pọ̀ ju ríliwánú gbòòrò. ta ló lóyún ta ló lọ́mọ ta ló ṣèkómọ ta ní Suliya gangan sọ wípé ó lóyún. obìnrin ló mọ ẹni tóun bímọ fún. ọ̀rọ̀ ọgbà kan nìyẹn o kì í ṣe nísinsìnyí lọ́wọ́ tá a wà yìí o. Alhaji Oríyọmí ẹ máa kú iṣẹ́ ọpọlọ Elédùmarè ó túbọ̀ máa tì yín lẹ́yìn. ọ̀rọ̀ yìí lágbára ó lé gbàkọjọrin lọ. ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sí ìkànnì yìí ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ ẹ fìdílé nǹkan ẹ jẹ́ ká tún jọ wo ṣẹlẹ̀ gbáǹkan gbì yìí. padà mẹ káàbọ̀ sórí ètò Kọ́kọ́rọ́ Alátẹ ẹ bá mi sọ̀rọ̀ sí kinní yẹn kẹ́ ẹ sọ̀rọ̀ sókè. ẹ kálẹ́ sọ gbọmọ Nàìjíríà. ọkùnrin kan wá fẹjọ́ yín sùn sẹ́ mọ̀ sá. bẹ́ẹ̀ ni sàtórí ẹ̀ náà ló jẹ́ kí n wá síbí. kí ló lẹ̀ ṣe. ó ní ọmọ tí mo bí pòun lòun ni. bẹ́ẹ̀ wá lọ gbé fẹ́lòmí kí lórúkọ ọmọkùnrin tó fẹjọ́ yín. Rílíwán Ìgboro. Ìgboro. bẹ́ẹ̀ ni sà. Ìgboro ẹ káwọ bàbá ẹ rà sà. bóò ni àwọn ti jẹ́. àbúrò mi tó ń pariwo lórí rédíò pé ó mọ ruwa bàbá wa òun nìyẹn. ok ẹ̀yin ni bàbá wa wò ní maruwa. bẹ́ẹ̀ ni sà. tí Ìgboro sọ pé. òun àbúrò mi tó fi júwe mi. ó fi yín júwe ẹ ń tẹ́ wá lọ gbọ́ ọmọ fúnra. ọkọ mi. ọkọ yín tẹ́ lọ gbọ́ ọmọ Ìgboro fún. kì í sọmọ gbòòrò. ẹ jẹ́ ọkọ yanjú tàbúrò yín náà kí n tó yanjú tọkọ yín ọkọ yín náà ń bọ̀ ń bẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ọkọ yanjú tàbúrò yín. Ridwan báyìí ni Ridwan bàbá wa wù. Túndé. ẹ̀yin ni Túndé bàbá wa wù. ṣe bá fi Ridwan Ìgboro àwọn ọmọ Nàìjíríà bá fi àwọn ọmọ Nàìjíríà. tó ní ẹ ò tó ní. bẹ́ẹ̀ ni sà. ọkọ yín nù. bàbá ọmọ mi ni sà. ọmọ mélòó lẹ bí fún. ẹyọ kan ni sà. ẹ wá gbóyún kejì lọ fọkùnrin mi. mi gbóyún rẹ fún. dráìvà lọ́mọdé lọ gbóyún ẹ̀ fún. ọkọ tèmi ni bẹ́ẹ̀ ni sà.
ilé rẹ̀ lẹ́wà tẹ́ ti ilé ìgboro lẹ́wà tẹ́ fi lóyún alasa fún 2022 mo ti kó nílé ìgboro. mọ̀ ń bọ̀ náà mọ̀ ń bọ̀ dírẹ́fà tó gbóyún olóyún náà bọ̀ sáfẹ́fẹ́ nísìn. ẹ̀gbọ́n tiẹ̀ ti wá jẹ́ tí ń dákọ̀ rẹ̀. kò sẹ́ wàá yé mi báyìí mọ̀kẹ́ tí mo gbà lọ́wọ́ rẹ̀. ṣé ó wá rí yín gbà tí ìyá ti yín lóyún fẹ́ lómi. kò wá rí mi rárá ó kàn máa ń pé tó máa ń tẹ́sítì mẹ́sẹ́ẹ̀jì gan máa ń pé àbúrò àwọn mẹ́sẹ́ẹ̀jì máa ń sẹ́ǹdì náà ó wà lórí fóònù bí wáyé. ìgboro kò ó wà òkè kò ṣe pò rẹ̀. ó rẹ̀ kó gbádùn. ẹ ṣọ́. bẹ́ẹ̀ ni sà. ìgboro wọn lọ́rẹ̀ ọ̀gbádùn ó sì dàbí pé ọ̀wà òkè lóòótọ́ èmi ò sọ pé ọ̀gbádùn ò bọ̀ ọ máa wà alright because ìwọ lọ wá bì ó tún wá bí láàárọ̀ yìí ọlọ́run padà bọ̀ ọwọ́ rí dírẹ́bà tó fẹ̀sùn kàn wípé ó gbọ́ ọmọ rẹ ìyàwó rẹ náà wà ń bí sorry mi ṣe ìyàwó rẹ. kí n má sọ bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni sà. ìyàwó rẹ tẹ́lẹ̀ nígbà kan Bẹ́ẹ̀ni. ṣé mo gẹ́tì yẹn Bẹ́ẹ̀ni sà. Okay. ìyàwó rẹ nígbà kan òun náà wà ń bí tó ti di ọmọ rẹ báyìí bẹ́ẹ̀ ni. ọ̀wá wá ọ̀yọ́jú tó bá jẹ́ pọ̀ ọ̀parọ́ mọ́ wọn kí ló dé tó ọ̀wá yọjú gbà wọ́n wà ń bì tọ́lá náà mo fìlà bí kóńgò ẹ̀sán èmi kò sí lórí ètò mò ń wò tó àti mẹ́gàdíjọ́ mú nǹkan lẹ́jọ́ yẹn ni ó ní náà sáàlẹ̀ gbọ́n tó sọ ẹjẹ́ àgbọ̀ fáǹfààní àti bá ṣe ń darapọ̀ máa ẹjẹ́ àgbọ̀n tó sọ. ẹ ti ń tà á. mo ń ta àwọn olóòdù. ìwóró odò bẹ́ẹ̀ni ìgboro bẹ́ẹ̀ni olóògùn kọ́kọ́ máa ń gbẹ́yàwó ọ̀lẹ ní ìgbọ́pọ̀ olóògùn wọ́n ní bàbá ẹni yẹn wọ́n pẹ́ ní yẹn lájà wà ń wakọ̀ bódìjà ọlọ́kọ̀ ni owó ojúmọ́ èdè mọ́ni ní ọkọ̀ lè gbé gẹ̀ẹ́sì nígbà mo rí fúnra mi bẹ́ẹ̀ ni ìwọ ni o lè gbé gẹ̀ẹ́sì àbá mi wá ní kí n mọ́ káwọn odi ó jẹ́ àwọn tèmi kí n mọ́ kó wọn lọ bá àwọn ọmọ kò gbọ́ rí gbé ọmọ kò gbọ́ kankan ìpè kíni ìgbà kọ́kọ́rọ́ alátẹ lọ. kẹ́ ẹ fi kẹ́kẹ́ tọ́jú. ìgbé tọmọ tí ìyàwó mi lóyún rẹ̀ fún mi yẹ ọba lọ́la ni. wọ́n ti yẹ̀ wò. wọ́n àfa pè mí ni ó ní mọ́ dẹ̀rọ ẹ̀ wò kí n má ṣe bẹ́ẹ̀ mo ṣe pè báyìí mo ní kí ni àwùsù bíi láì mí náà ṣe ń tà nìrọ̀ yìí. ọlọ́run yà wá yà ṣe tà ní. ó ní ìbọn kí n gbà ọkọ̀ alátẹ lọ torí sí bá káwọn odi lọ àjáwà tẹ bá rí kò lè gbé gẹ̀ẹ́sì. ẹ̀rọ tó bá jẹ́ kó lówó ní ìsẹ́yìn wò pé àfà ṣùgbọ́n lóògùn. ó wà lóògùn ó wà ní bàbá rẹ̀ náà ṣe máa ṣe nù wọ́n ní bàbá rẹ̀ náà máa ń gbẹ́yàwó ìyàwó ni. ẹ má sọ ti bàbá rẹ ẹ̀dá bàbá rẹ mọ̀. bẹ́ẹ̀ ṣe sọ fún mi ni mo wá díẹ̀ ni ẹgbẹ́ rẹ̀ kan wá wà lókè ààrẹ ìntàmọ̀là wọ́n pè ní yá àṣẹ jèrè. ìyẹn ẹ̀gbọ́n àjáwà ọbọdìjà ń bẹ̀rẹ̀ ẹ̀ ń gbọ́kọ̀ ọbọdìjà ń bẹ̀rẹ̀ báyìí. àjáwà náà ń pè wọ́n ṣe súná ọmọ wọ́n wá pé wà pé wọ́n wá. ẹdúró ìyàwó yìí tẹ̀ sọ ni ìyá Suliya ìgbà wọn ló kù lọ́ọ̀dẹ̀ yín. bẹ́ẹ̀ ni sà. alẹ́ ní sọ̀rọ̀ sáńdì ni. lọ ọjọ́ mélòó. nínú oṣù kọkànlá. ọdún tó lọ. mo fọ́ lẹ́nu nínú oṣù kejì ni. ó máa ń wá máa ń lọ. àti èsèré àtúnṣòkú ìyá wọn ìyá rẹ̀ torí ìyá rẹ̀ ti kú kò ní ìyá mọ́ àtúnṣòkú ìyá rẹ̀ yẹn ìyá rẹ̀ lọ́lẹ̀ nínú bẹ̀rẹ̀ àṣẹ ní tàwọn lọ sọ́nà kàtà. kẹ́ ẹ má sọ. àwa la wà ń bẹ̀ mo káwọ̀ rẹ̀ méjì lọ bàbá rẹ̀ náà káwọ̀ rẹ̀ méjì lọ́wọ́ níyà bá Suliya àwa lájọ wà lójú àgbo kò sí èèyàn bẹ́ẹ̀ àṣẹ rẹ̀ kan ti ń jájà wà jọ náà. òun ò tí ì wọlé nu. wọn tó bẹ́ẹ̀ kò lè gbé gẹ̀ẹ́sì. ṣé ẹ̀yin fura pé ìyàwó yín ìnàṣẹ́ ta ni. ọkọ ìyá rẹ̀ ni mo ṣe gbọ́ ọkọ márùn ìyá rẹ̀ ni. ìyá Suliya. ó ti bẹ́ẹ̀ náà ti ṣaláìsí. wọ́n ti ṣaláìsí. ẹ fi òkú ọ̀run lẹ̀ ẹ fi òkú ọ̀run lẹ̀. kí n filẹ̀. ẹ má da òkú ọ̀run sí ní táwa àwọn táyé là ń bá sọ. nítorí àwọn ẹ̀rọ àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà ni a ti ń sọ sí kì í. ṣé ẹ mọ ogun tó bá ń. àwọn ọmọ dédé. gbọ́dọ̀ ti pàdé rẹ̀ gan. kọ́lọ́ wọn sànù ni o mọ́jà gbégun iléegun o. ọmọlúwàbí ni ọmọ tẹ́ pẹ́ńsẹ́pẹ́ ilẹ̀. ebi wo di sùlọ àwọn àrẹ wo. ọmọ dáadáa ni ẹ bá ń lẹ́nu. wọn padà já wèrè mọ́ lọ́wọ́ ni. bọ̀ àjáwá yẹ ntọ́kàn gbẹmí lórí ibi ojú pé àjáwá mo ti bùn. ẹ̀bùn ní kíni. Ọlọ́run ẹ̀bùn lọ́mọ. ìkókò lèmi mo ti jẹ́gun jẹ́rán mo bùn kọ́ máa mú Suliya lọ bọ́ máa mi ń bẹ lọ́wọ́ wọn. wọ́n wà ní wọ́n wá wọn àyọjú wọ́n pè wọ́n àtọ́kọ̀ àtìyàwó àjáwá kò lè gbé gẹ̀ẹ́sì ìsáàkì ni wọ́n wá ṣe sínú ọmọ lánàá. nítorí lọ bímọ. wọ́n bímọ ní tọ́sí tó lọ. tọ́sí tó lọ ìjẹsìn. wọ́n wá ní wọ́n wá ṣe súnmọ́ ọmọ lánàá. wọ́n wá ní wọ́n gbọ́dọ̀ ṣe súnmọ́ ọmọ pé ọ̀gbọ́n gbọ́dọ̀ ṣe súnmọ́ ọmọ wọn ṣàgídí wọ́n wá kó súnmọ́ ọmọ kó omi tí mọ̀ tí mọ̀ wọ́n wá kó lọ aláké. tọkùnrin ọmọ àbóbè. ọkùnrin ni ó mo sọ yóò kọ mi ká pẹrẹ lánàá. láì sọ mọ́ ń bẹ̀. torí ojoojúmọ́ mọ́ ń yọra. ó kọ kílẹ̀ sọ. ó kọ kílẹ̀ sọ mọ́. kọ́ọ́dírì ni. kọ́ọ́dírì. àjàgbé. kọ́ọ́dírì àjàgbé mo sọ wọn mi o wọn àtò bẹ́ẹ̀ wọn lè gbé gẹ̀ẹ́sì o. kọ́ọ́dírì àjàgbé ọmọ ńlá ọmọ gbọ́n. ọba lọ́la àjáwà náà ń pè ń wakọ̀ bóríjà ń bẹ̀rẹ̀. ṣé àjáwà ẹ ní fíṣọ àjáwà lọ́wọ́ ni. mo ní fíṣọ Suliya lọ́wọ́ fíṣọ Suliya ń bẹ ń bí. fíṣọ Suliya. ó ń bẹ ń bí. ṣé òun ni. ṣé Suliya ni.
Ajáwa ẹ máa bọ̀ ẹ dìde ntì. ẹ jọ sá ẹ jọ. Ẹ máa bọ̀ Ajáwa ẹ jókòó. Ẹni mọ́ kírun dáadáa fa. àáfà gidi lọkọ tèmi. kí ọtí sọ náà. Àpá àrùn ni lórí ẹ̀yìn náà. Wọ́n ti wá lólógùn ní. Ẹ gbẹnu sá fún máikrófóònù ẹ gbẹnu sí wàhálà kò lè ṣe yín léṣe. Bó ló ṣe jẹ? ẹ sísà àbúrò mi tó dìde yìí ó bí ọmọ ńgbà tó bí ọmọ rẹ̀ ìyá 2001 ló bí ọmọ yẹn ńgbà tá a ṣàṣe ní mìtàn níjọ́ kẹjọ èmi gba program lówó tí mo pa 120,000 wà nínú ilé táìmù yẹn bí mi ṣe wá lọ program gba tá máa fi dé ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn o ó ti kó gbowó yẹn ó ti jápa mi rí mo wá pe àwọn dádì mi àti ìyàwó dádì mi wọ́n ṣáà wà ńgbà tó lòun kò ṣùgbọ́n òun ò ní kówó ilẹ̀ táìmù kò wá pẹ́ sí bí ọ̀sẹ̀ bíi méjì wàhálà yẹn lùlù ni mo ṣe ẹ̀ṣá àti kókó ní inú ilé rẹ̀ mo lọ gbalé sí Muslimu mo ṣe wá pé mo ti kúrò ní bẹ̀rẹ̀ báyìí ìgbọ̀nsẹ̀ pé mo ti kúrò nínú ilé rẹ̀ ìgbọ̀nsẹ̀ ni ó wà gbé wá níbi tí mo ti ń tajà ń bẹ̀rẹ̀ tó bá dàbí irọ́ àwọn tó wà ń bẹ̀rẹ̀ lọ wádìí ni ó wà á dà sí gbogbo ibi tí mo ti ń tajà màá ṣàmọ́ bèbè kan jọ lóun ní gbàjẹ́ lẹ́nu wọn ó tún fi mí lẹ̀ nígbà tó stage kan wọ́n ní ká yanjú ìjà yẹn ó padà wá kó bá mi níbi tí mo gbalé sí ní Muslimu táìmù yẹn 2002 ní 2002 ní 2 ní nígbà tó 2022 ní táìmù yẹn wọ́n ṣàbáwá yanjú rẹ̀. àbúrò ẹ̀ gan ọmọdé tí ó rí pé. ní 2002 ni wọ́n bá a parí ìjà yẹn wọ́n bá wa yanjú rẹ̀ ó ṣàkó wá sí 22 bẹ́ẹ̀ ni sà wọ́n bá wa yanjú rẹ̀ nígbà tán sábà wa yanjú rẹ̀ ó ní wọ́n lé òun lé láńlọ́ọ̀dù òun òwò san kí n jẹ́ kóun kó àga wá sí ọ̀dọ̀ mi mo gbà aṣáájọ ń gbé padà ṣùgbọ́n mo rí pé kò change náà nínà yẹn náà sáà níbi tí mo gba ilé yẹn sí àwọn wúwà yẹn wá ní kí n lọ sí kóòtù kí n lọ jáwé kóòtù fún mo ṣáà gba kóòtù lọ mo lọ jáwé kóòtù fún nígbà tá a débẹ̀ ajáwé kóòtù náà tẹ̀lé wa wọ́n ní ṣé mo mọ ibi tó ti ń tajà mo ní bẹ́ẹ̀ ni èmi àtajáwé àtọ̀rẹ́ mi kan lájọ lọ síbẹ̀ nígbà tá a débẹ̀ wọ́n ní kó gbàwé wọ́n sọ fájáwé yẹn pé kó mọ̀ dá sí nǹkan tí ó kọ́ kó mọ̀ bá rẹ̀ rù ẹlẹ́rù o ìyẹn ṣáà ní kó gba ìwé tí òun mú wá pé iṣẹ́ tán fi rán òun ni òun wá jẹ́ ní bíbá yìí iṣẹ́ tán fi rán òun ni òun wá jẹ́ ní ibíbá yìí. Ó ti dé o. Òṣogbo mo ti ń lọ sà. Òṣogbo ló ti sáré bọ̀. Òṣogbo ló ti sáré bọ̀. ẹdúró bá ẹ dá dúró ìwọ náà má rojọ́ mọ́. o lè rí rí. kí n lórí tó rí rí. Àlàyé ọkọ̀ ń bọ̀ kìí. There are something else o. Ó kọ́ ń bọ̀. Ẹ kí lórí tó rí rí I don't understand. Àlàyé. So ọmọ máa yìí tẹ́lẹ̀ ni. Ìrírí ìgbésí ayé mi bọ́jọ́ sí màá kọ́kọ́ rí first ó dà mí kún gẹ́gẹ́ ń pè lájà wa Àlàyé Ọlọ́run ọba ń gbọ́ mo sì rí alẹ́ mo ní irọ́ ni alẹ́ mọ́ mọ́kọ́ ọkọ̀ ìmálì ìjọ mọ́kọ́ ìbọ̀ bẹ́ẹ̀ first ìyàwó mi ń tajà lọ́wọ́ ni àbádẹ́ wà ń sálẹ̀ níbi inú bẹ̀rẹ̀ yẹn àwọn mi dúró tí mi àyọjọ́ àwọn máa sọ fún mi pé kí n wo Àlàyé yẹn bí wọ́n ti ń bá mo ní kí ló ṣẹlẹ̀ kí lẹ rí mi wọ́n ti bẹ́ẹ̀ pé mi rí nǹkan kí lè tẹ́ rí àwọn ẹ̀sán sọ fún mi báyẹn pé kíníkà òun náà dẹ̀ wo sàlẹ̀ tí n bá ti parọ́ mọ́ kọ́ lọ́wọ́ bá mú mi Àlàyé wọ́n dẹ̀ jọ ń sọ ọ̀rọ̀ bọ̀ ojú náà fi ń bára wọn sọ ọ̀rọ̀ yẹn yọjú máa kọ́ rí bọ́bọ́ ìfọ́sì yẹn mo fi Ọlọ́run tó dá mi sẹlẹ́rì mo fi ọjọ́ tí máa padà Ọlọ́run mo fi ọjọ́ tí máa padà Ọlọ́run mo fi sẹlẹ́rì. ẹ má wọrí màá bẹ̀rẹ̀. ẹgẹt It's alright. ọ wà lọ sọ́nà òkè ààrẹ yẹn Àlàyé yẹn mọ̀ bẹ́ẹ̀ mo wà lọ bá ọ̀bọ yẹn Àlàyé yẹn kalẹ̀ tẹ́ ń bá wọ́n mọ̀ ìyá alágbájá ni èmi ní ọkọ rẹ̀ báyìí mi ní gbọ́kú yín o mi ní wáyé tì ẹ mọ̀ tó ṣe ó tó di pé ìjà wáyé láàrin èmi àti ẹ̀ kílẹ̀ mọ̀ tó ṣe ó dẹ̀ kẹjọ́ rò fún mi ní Àlàyé mo fi ọjọ́ tí máa padà Ọlọ́run mo fi búra ó lò náà mọ̀ wọ́n ń pẹ́ ní ẹni aláwùsá mo sì mẹkáníìkì ní àrùn Bódìjà oníyàwó mi lálẹ́ ìgbà yẹn Àlàyé mo mú gbẹ̀mọ́ra gan o mo fi Ọlọ́run tó dá mi ṣẹlẹ̀ rí mo fi ègbò tó wà nù Kùránì búra tí n bá parọ́ mọ́ kí gbogbo ègbò tó wà nù Kùránì jẹ́ tèmi gbọ́mọ Nàìjíríà ní gbọ́ mi. má ṣe pé bọ́sẹ́ni wá sọ ń gbà náà pé. ó wá sọ ń gbà náà mo fẹ́ sọ pé inú jẹ gan ó wá ní òun ọ̀fẹ́ ó jẹ́wọ́ fún mi yọ́nù kọ́kọ́ ní òun òun sẹ́ẹ̀ wọlé mi sẹ́mi pé ẹ tẹ́ ń pè láwùsá yẹ sẹ́mi pé àjọ jáde àjọṣe gbogbo ẹ̀ tí yẹn múra sí mi kankan pé wọ́n bá mi jà gbà náà ìyàwó mi tajà ń bẹ̀rẹ̀ gbà náà ni tí n bá ti parọ́ mọ́ fúnjọ́ tí máa padà Ọlọ́run búra fóònù bọ̀bọ́ yẹn bẹ lọ́wọ́ mi dì sí ọtí gba mo tó báyàwó rẹ̀ mo tó fọ́yàwó rẹ̀ lẹ́nu lára mi tó balẹ̀ níyàwó ẹni yẹn fóònù ẹni yẹn bẹ lọ́wọ́ mi dì sí àtìgbà tó fọ́yàwó ẹni yẹn lẹ́nu wọ́n ń pẹ́ ní aláwùsá. kí ló ọkùnrin tó gbá kúkú lẹ́nu. mo wọ́n lọ gbáyàwó mi náà. as in ọ̀nà. alájọ yẹ kó yé yín yóò bá ní yín mi gbọ́dọ̀ fún gbẹnu sọ̀rọ̀ yóò tẹ̀ mọ́ wa. ẹ bí yóò bá sì máa pẹ́ sọ. má jà lo terms jà lo pípẹ́ tí ọ báyàwó ẹ̀ sùn. báyàwó rẹ̀ sùn níyàwó ẹni yẹn. ó ṣe fún padà. ṣe fún padà fóònù ẹni yẹn náà bẹ̀rẹ̀ wọ̀ mi dì sí níyẹn wọ́n pẹ̀ bọ́yà aláwùsá. iṣẹ́ kí ni aláwùsá ń ṣe tẹ̀. ó wà ní mẹkáníìkì ní àná Bódìjà. so yóò dé di ọmọ. Àlàyé ìdí ọmọ ìwọ ìdí ọmọ kan náà. ti bo. méjì mi bọ̀bọ̀ kan máa ń ṣe bógámù bíi ìfẹ̀dá kọ bẹ̀ ọ̀bọ ní kò bọ̀ lù. ẹ kó yín Àlàjì. ọ̀bọ ọmọ jẹ́.
lọ́dọ̀ àwọn ọmọ balógun. ní òjò fẹ́ àlàyé yẹn máa ń ṣàdúrà dáadáa mi fẹ́ gẹ̀ẹ́tì ẹgbẹ́ rẹ̀ jẹ́wọ́ fún mi jáde ó dẹ̀ fògbò búra ògùn ní sí ògùn ní ṣe o ló jẹ́ kó máa bà mí lẹ́rù pé wọ́n tó sí ògùn rẹ̀ fògbò búra fún mi ẹ̀gbọ́n yìí. mo fi tí màá jẹ mo fi tọ́jú pàdé ọlọ́run búra ó dẹ̀ búra fún mi ṣé wọn tó wá di fọ́nẹ́sì tó kẹ́hìn jáàmù lẹ́nu bíi mo fi pé mo tó fi bẹ̀rù obìnrin sí ní alẹ́ mo tó bẹ̀rù obìnrin sí aláyé mo dìde. kí ni wọ́n á yọ̀ lẹ́nu òfin kí ló dé tó bẹ̀rù obìnrin sí. ní tí mo fi bẹ̀rù obìnrin sí òye yín alájí ni pé jẹ́bọ́ bẹ́ẹ̀ ọmọ bó ṣe wà sí pé ọgbẹ́ni èsì rí o olóòna mọ̀ pé kìnnì kankan bọ̀ àbẹ́ mọ̀ àwọn obìnrin ọ̀yà kéèyàn ṣe kìnnì kan ọ̀yà bọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀ báwọn ó sì wọ́ mọ́sìkì yẹn lọ ọlọ́kìrun sẹ́kùn wọn padà jọ ríra wọn wọ́n jọ sọ̀rọ̀ wàláì tí n bá ti parọ́ mọ́ ìyàwó mi gbogbo egun nípa kò jẹ́ tèmi. má ṣe pé má sọ̀rọ̀ lọ mo sọ alájí. ẹ má sọ̀rọ̀ lọ má ṣe pé wọ́n ṣe pé lórí rédíò ni má sọ̀rọ̀ lọ. ìyàwó bẹ́ẹ̀ rèé. ẹ dájọ́ yàwó tí wàá bá mi àwọn ọgbẹ́ àgídìgbò wọ́n ní kíní kan ní wọ́n ní kíní kan ní ẹlọ́nbẹ́lẹ́lẹ́ni fà ẹlọ́nbẹ́lẹ́lẹ́ni ṣe wàhálà ẹlọ́nbẹ́lẹ́lẹ́ni bá fa kíní kan ẹlọ́nbẹ́lẹ́jà fọlù kúrò àṣẹ lẹ́rìí. ìyàwó ẹ padà dé. bọ́dá tàmí àwọn náà ò sínú ilé rẹ̀. ìsìnlẹ̀ rẹ̀ ogun táàmù ti sọ yẹn ní ìsìnú ilé rẹ̀ ogun táàmù tó ń sọ yẹn ní ìsìnú ilé mùsùlùmí ni mò ń gbé. ní sùúrù obìnrin ní sùúrù bọ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n náà sọ ó ní obì máa yí pé ṣé wọ́n rántí wọ́n mọ tó fàjà. ó ti wá padà bẹ̀rẹ̀ padà ìgbé ó lọ gan ní gas cap yẹn ní new garage ilé epo ló ti lọ ń tajà. gas cap ó wá di àsòkò mẹ́rin lẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ mi ni. wá di àsòkò mẹ́rin òróǹgbà náà wọ́n bá yan bọ́ọ̀lì wọn níra kankan èsì ní yọwọ́ mi nígbà náà. èmi àfàrà rẹ̀ balẹ̀ èmi àtàwọn àbúrò rẹ̀ làwájọ kó àbúrò rẹ̀ tí mo ní wa máa rúwa. ó wà ń bí mo tẹ fẹ́ mọ̀ so àbúrò rẹ̀ yẹn làwájọ kó gántà rẹ̀ gbẹ́ fìtì. ẹ tẹ́ ìjọ lọ kó gántà sí dẹ́n tó tún fún dámọ̀. mo dààmú láyé mo tún dààmú ẹja tó ń lò bá ń pé mo tún dààmú kò sẹ́ńtẹ́ sí ó gbèjú elégbò náà lọ ó náà fún mi gbódúdí sán ń fún mi gbódúdí sán àdèjọ kó gántà yẹn padà wá bẹ̀rẹ̀ ló fi padà bẹ̀rẹ̀ ìwọ àjáwọ̀ sọ pé wọ́n fẹ́ gbáyàwó mi padà bẹ̀rẹ̀ ò ní múra àti sọ pé kọ́mọdé omi tó ti ń dúró sí padà èmi àtàwọn tájọ kò lábó mẹ́la jọ mo bó ṣe wá padà sí bẹ̀rẹ̀ padà tó fi ń tajà rẹ̀ lọ ó ní tí mo sọ ẹ sọ pé bóyá pé ṣé mo wà nílé mi àbí ó sì nílé mi mo sọ fún pé sọ́mọ tó fi padà sí bẹ̀rẹ̀ padà sówó ọlọ́gbà wa ni àwọn bọ̀ lẹ́ńbẹ́ alájí kò bọ̀ lẹ́ńbẹ́ o. it's right now ẹ wá ní sùúrù ẹ mọ̀ pé ẹ ti wájú ní ẹ̀dẹ̀ ti sọ̀rọ̀ ẹ fẹ̀sùn kan obìnrin ẹ dẹ̀ fẹ̀sùn kan ọkọ rẹ̀ ṣé ẹ mọ̀ pọ́kọ ẹ̀ ní báyìí. àní ìwọ̀n ti ẹ̀ mọ̀ ń yà mí lẹ́nu sísẹ́. bọ̀ bá a ti wájú kò ṣe gbà pọ́kọ ẹ̀ ní. alẹ́ ẹni. ìsàlẹ̀ tèmi ọkọ tèmi ni bàbá ọmọ mi ni wọ́n já ọkọ tèmi lòun. bàbá ọmọ bẹ́ẹ̀ sẹ́tọ́ máa ń ká ọmọ mi. èmi ò láwọn ọmọ yọyọ kan tí mo bí fún ọ náà nù kèsì tèmi làkọ́kọ́ ìyàwó rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ni mí. ìwọ ló ní ẹjọ́ ntí mo bá mi tó wà ní ẹyọ kan ló bí tó fi lọ ẹlẹ́ẹ̀kẹta ẹyọ kan ló bí tó fi lọ ẹlẹ́ẹ̀kẹta ẹyọ kan ọdún méje mo sì lóyún rẹ tí mi lóyún àwọn ọ̀dàlẹ̀ mo ti ta síta mo ti padà lóyún ó sọ fún mi pé wọ́n ló lóyún nígbà kò ṣe mí ìwọ lè gún bẹ lórí rẹ egún òsì lórí rẹ níyàwó àkọ́kọ́ ìyàwó kejì ìyàwó kẹta ìwé kóòtù tí mo já fọ ni tó najáwé kọtí ẹjọ́ bẹ kóòtù ẹnu ló ń ṣe ó najáwé ọ̀nà jápa ni bọ́bọ́ yẹn ẹ wo ìgbọ̀nsẹ̀ ló fi lé mi kọ́bi tí mo ti tajà ó ní di owó ni mo lọ gbà tó lọ kéètì. wọ́n pè ọkọ kan ní ọpẹ́ wọ́n pè lọ́pẹ́ láyé fẹ́lẹ́ mo fi Ọlọ́run tó dá mi sẹ́lẹ̀ ẹni lẹ́ni mẹ́sẹ̀ pé mọ́ ọyẹ bí léèrè pé ìyàwó ẹni yẹ mo mú gbẹmọ́ agan alájí ìyàwó ẹni yẹ ẹni pé kí ni ẹni ìyàwó ẹni yẹ wá ṣe nílé wa bí tá à ń gbé ńgbà yẹn. kí ni wọ́n wá ṣe ẹni tí mò ń kọjá sọ́dọ̀ rẹ̀ union ni wọ́n kó ọjà sọ́dọ̀ rẹ̀ wá bá mi. alájí ẹni kò fi ọkọ òun lẹ wọn nana wọn já òwò kò fi ọkọ òun lọ́rùn lẹ àwọn ẹ̀dẹ̀ tẹ̀síwájú pẹ́pẹ́ tó ń fẹ́ nù kíní kankan alájí mo ti mú bọ́tú wọ́tà mi ń jọ náà kí n tó wọlé mo kàn bèrè òtọ́ka pọ̀ báwọn yẹn ń pariwo ládùúgbò ó ti lọ bó ṣe wà yẹn bọ̀bọ̀ yẹn máa nà pátán ni bọ̀bọ̀ yẹn máa ṣe alájí bọ̀bọ̀ yẹn lọ sùn ni à ń pè àǹtí rẹ̀ àǹtí búkì àǹtí yẹn dèrò ọ̀run lónìí àǹtí tiwọn lẹ́yìn àǹtí tiẹ̀ wọ́n dèrò ọ̀run lónìí ọlọ́ bá ń fọ̀rọ̀ kẹ́ àǹtí yẹn dáa gan àǹtí yẹn ló wá láwùjọ kejì kí n gbójú ọfẹ́ dalé rẹ̀ ní ọfẹ́ sẹ́ni tó bá yẹ kó n bá fẹ́ lè dànù alẹ́ jọ́nà lẹ́ti bẹ̀rù rẹ̀ ọ́fíìsì àlàǹgbégbà ni máa dẹ́rù rẹ̀ lẹ́lẹ́ tí o sì ti ọ̀sẹ̀lẹ̀ ń dẹ́rù rẹ̀ dànù tí o sì ti ọ̀sẹ̀lẹ̀ kí ni alájí àyẹ̀nsá sá mú mọ́lẹ̀ àǹtí búkì yẹ mọ́lẹ̀ ṣògbó alájí mi lè dànù mo fi sosùn mo fi para ni. o lè lé mi dànù torí tí wọn náà ṣe ni. mo fi sosùn mo fi para ni alájí ẹ̀ máa kàyé tí mo ti ń sọ báyẹn o eléyìí tó sọ pé òun náà rí yàwó ó ti gbé egun eléegun bó ṣe wà. fara rẹ balẹ̀ má lọ sí ààrẹ orílẹ̀ wọn wẹ̀ lọ́kọ̀ kan ẹbí lè pẹ̀ta lọ́kọ̀ kan lé wọn rí ìta ètò wà lọ́dẹ ọkọ̀ kẹta. ìyàwó mélòó ni ìyàwó tó kó lẹ́dẹ̀ tiẹ̀ náà. èwo lé wọn lọ ni. nígbà mo fọ lóyún ìyọ ọlọ́lẹ̀ di ìrọ̀rùn lónìí ọlọ́run àfọ̀rún kẹ́ wọn asòkú ìyọ ọlọ́lẹ̀ yẹn ní fẹ́ bí alájí gbogbo àtẹ́mà àti ìyàwó mi tí mo sọ pé ìyàwó mi pa àkọ́ra wa ẹ̀pẹ́ yẹn lè jà sí òní kọ́ra wọn ìyá máa kọ́ra wọn lójú òní kọ́ra wọn ní bó ṣe wà sí sírọ̀ ní alájí ìwà àti tani. máa rẹ balẹ̀ ọjà ibi sáwọn jẹrẹ sùn fàlùwà búra bọ́ọ̀ jẹrantì. mo fi búra sí kèsì èmi àti ẹ láti gbà tí ìyọlọ́lẹ̀ ti ṣẹjọ́ kẹjọ rẹ̀ láti ṣẹjọ́ kẹjọ ìyọlọ́lẹ̀ yìí tí kò bí ṣe fojú mi. níjọba fóònù lọ́wọ́ rẹ̀ ń wòrò kí ló wá jẹ. èmi àti ẹ
mo wá jẹ pẹpẹ súpù ṣé lọ́gà mi ló pè mí lọ fẹ́ jẹ́ ẹ farabalẹ̀ ẹ ló wà ní kwan ìbúra sí. èmi kí ló wá jẹ alùpùpù ni mo fi búra sí. mo tún bẹ̀rù omi lálẹ́ ìṣiṣẹ́. kò sí nítorí omi rẹ̀ mẹjọ́ rò mú Aláàjì sẹ́yìn ni ọ́. wọ́n sọ̀rọ̀ fún gbẹ̀lẹ̀ Aláàjì àbúrò rẹ̀ lè parọ́ o òun lè mọ bẹ̀rù Ọlọ́run ẹni kí àbúrò rẹ̀ tẹ̀sán ẹ̀bà àbúrò rẹ̀ yẹn léèrè. ọmọdéjọ́ wo tó nà ní tó tún kọ́ ṣe kí ló wá jẹ́ òun bá àbúrò rẹ̀ ó lè parọ́ o dọ́sìn mẹ́rin ti o kò sẹ́ni tí ó gbé yẹn lọ abẹ̀rù Ọlọ́run jura wa lọ. ẹ tó lọ fẹ́ gómìnà pé mi pé kí n wá Wàláhì. ni mo lọ bá ń jọ náà tó fi gba fóònù lọ́wọ́ mi. ibi tó ti wá ń tajà kò sí ní tọ́sọ̀ fún mi pé irú eléyìí òkè ní ìwà tí ẹ̀jọ̀ pọ̀ lọ yóò gé ìtọ́ lẹ́yìn èmi gan kására ni. ok ṣe mọ̀ pé open ground ni mo fún yín látẹ̀kan bẹ́ẹ̀ ni sà. ẹ wá jẹ́ ká ṣètò báyìí nípara yín ó ti balẹ̀ báyìí kálukú ti sọ ohun tó fẹ́ sọ kò lè ṣe kó má tún wáyé o kí kálukú má sọ but ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́ yín kó má sí interruption ó lè bá a yé wa dáadáa nínú ìfọ̀rọ̀wérọ̀ ẹ̀yin méjèèjì tẹ́ ẹ̀ fọ̀rọ̀ jomi tó rọrọ̀ ní open floor yẹn mo rí àwọn kankan tí mo dì mú tó lè wúlò fún wa níbí má bínú tí mo bá ń yọ ọ́ jáde tí mò ń bí yín o èmi máa gbàgbé ọ̀rọ̀ gan ìnira káyìn tèmi kọ́ lọ́wọ́ dákun kó fún mi ni o ẹ káalẹ́ sà ẹ sọ̀rọ̀ sí microphone. ẹ kálẹ́ sà. ẹ sà orúkọ yín sà. Àjáwà ni wọ́n máa ń pè mí. Àjáwà ni ọmọ ìlú òní. Ìbàdàn. nínú ẹ bá débi Àjáwà ẹ mọ̀ pé ìlú kan ń jẹ́ Àjáwà. bó lẹ etikẹ́ẹ̀tì. Àlàjẹ́ orúkọ tí wọ́n fún mi níbẹ̀rẹ̀ ni. nǹkan kan ní òmò ọkọ̀ wa kí ló fà Àjáwà. Àjáwà náà ni sà. nílẹ̀ mọ́ sí tí wọ́n fi ń pè yín lájáwà ṣé ń fọkọ̀ nájáwà ni àbíbò. nọ́mbà mọ́tò mi tí mo kọ́ lónìí. ẹ kọ́kọ́ lò ẹ ẹ pé kò sí wàhálà ń bẹ ẹ ti jẹ́wọ́ bá ẹ mọ̀ pé ok bí wọn bá rí nọ́mbà gbà ń gbòòrò yẹn máa ń lọ ọbẹ̀ yẹn. ọmọ ìlú wo ni sà. Ìbàdàn. Ìbàdàn ni ọmọ ìlú wo ni madam ẹ sọ̀rọ̀ sí kan ní. Ìbàdàn. ẹ̀yin kọ́ Ìbàdàn lẹ́yìn náà tọ̀ ọ̀rọ̀ wa rí bá a ṣe fẹ́ lálẹ́ a máa mú kọ̀ọ̀kan. ṣé lóòótọ́ ni máa yí wá bá yín jọ kan níbẹ̀rẹ̀ nígbà tí ó fi nígbà táwọn sọ̀rọ̀ tẹ̀ wọnú mọ́ṣáláṣí ó fi sọ fún yín pé obìnrin tẹ̀ ń bá sọ̀rọ̀ ìyàwó òun ni o ṣé lóòótọ́. èmi ò dá mọ̀ tó alẹ́ náà ni ọjọ́ tí màá kọ́ rí ọjọ́ yẹn ni àbí mo fẹ́ lóòdù ní bẹ̀rẹ̀ lọ́jọ́ yẹn ọ̀tọ̀ yìí ò yá wọn kàn gbé mọ́tò jáde mo lọ kírun mi fẹ́ bomi pé kí n ṣàlùwàlá bẹ́ẹ̀ yẹn kàn ṣe pè mí ẹ̀ pé aláyé ẹ wá mo ní láti bo ẹ ṣá wà ó ní mi mọ fèsì yìí náà ó ní àlìkẹ́ ẹ wá ẹ ṣá lọ bá a mo ní ṣé kò ṣe ó ní ó máa ti ó ń ta ápò níbi ibẹ̀ yẹ pé báwo ló ṣe jẹ́ sí yín báwo ló ṣe jẹ́ sí mi àṣà o mo ní oníṣẹ́ ẹ̀mọ́ mo ní mọ̀mọ́ náà mo ní ó ń tajà ń bẹ̀ yẹ gáràjì ń bẹ̀ ó ń tajà àwọn wa mọ́tò so ó dira ká mọ́ra wa ó ní báwo ló ṣe jẹ́ sí yín mo ní kò jẹ́ báwọn kan sí mi ó ní tí ò bá jẹ́ báwọn kan sí yín ó ní aláyé rẹ̀ ọkọ ẹ̀ ó ní lọ́rùn àṣìyìn o ó ní lọ́rùn àṣìpé ìbùkọ̀ bẹ́yìn àjẹsí ń sin bẹ́yẹ míwẹ̀ lọ́jọ́ lálẹ́ ẹjọ́ yẹ ọ̀sẹ̀ tó sẹ́kù ó gé ọ̀sán ó fẹ́ mi ó gé ọ̀sán ó fẹ́ nìkan náà pé gbà tó mò ń ta ọ̀sán pé ọ̀sán àgbẹ̀ ọ̀sán yẹn yọ méjì ní ó gé ó fẹ́ nìkan fún ó fẹ́ mi náà ọgbọ̀nsẹ̀ mi mú bẹ́ẹ̀ ló wá rí ó fi wá bá mi nígbà tí mi fẹ́ kírun ó ní aláyé so ẹni ẹ̀rọ pé aláyé ẹ̀ ẹni ọ̀ràn àṣìyàn ọkọ ẹ̀ pé lọ́rùn àṣì pé táì pé ẹ̀ ń fẹ́ ni ẹ bọ́ lẹ́ ń bẹ́ o táì pé ẹ̀dẹ̀ fẹ́ fẹ́ ni ẹ má lọ bẹ́ o pé because assassin ni ọkọ rẹ o pé àwọn olóṣèlú náà máa ń ṣiṣẹ́ fún o ó sọ mi lálẹ́ ẹjọ́ yẹ pé bẹ́ẹ̀ ṣe ń lọ bẹ́ẹ̀ bóyá àmì ọlọ́ọ̀kan bẹ lára yín ni òkè náà gbégbé bẹ́ẹ̀ sì fẹ́ wọlé yẹn gan ọkọ fẹ́ mọ handkerchief kí n fi bò yín ní ojú kí n dẹ̀ máa bá tèmi lọ ẹ ti lọ nìyẹn mọ́ ṣe lè tó yẹn ni ó dẹ̀ lo cross back lálẹ́ ẹjọ́ yẹ ó ní ẹrù wà níbà àbí ṣé kí n fi ẹ̀yà ó ní kò tó yẹn náà ṣé mọ́ so mi wà èmi àti ẹ̀jẹ̀ ní ìgbà tí mi dẹ́ parí mọ́ yìí ó lóun ò sí ilé ọkọ òun àtọ̀pọ̀ àwọn ti depart. ìwà ó lẹ pàdé ẹ sẹ́yìn tí inú oṣù tẹ pàdé. bíi 2022 sà. 2022 bí oṣù wo ni. mi lè sọ mọ́ǹtì yẹn sà but 2022 yẹn ó ní pé òun àtọ̀pọ̀ àwọn ti depart pé òun gbé ní ṣáàjì lọ́nṣogo. ó ti tóṣù kẹfà ń gbà yẹn. ti fẹ́ tó bẹ́ẹ̀ sà. ẹ wo rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tó lè fún wa ní gbèdéke àwọn oṣù tó ṣeé ṣe kó jẹ́ tó ló wà very important. mi lè rántí ìṣẹ̀lẹ̀ sà. okay on the year 2022. bẹ́ẹ̀ sà. okay. ṣe pé àwọn ọjọ́ gbégbá kan fún òun dágbé ni tẹni báyìí bẹ́ẹ̀ tó wá bá pé ẹnìkan dẹ̀ wà bá mi pé wọn àlẹ́ mọ́ mi pé àwọn ọkọ ẹ pé olóṣèlú làwọn ń ṣiṣẹ́ fún assassin làwọn kìnìún ó lè bí ṣe máa ń janu káàkiri ẹ pé kìnìún ẹ pé òun àti àwọn òòjọ́ sí papọ̀ mọ́ kìnìún kan kìnìún so adẹ̀sí ń kọ́ntínú àrùn yẹn lọ nìyẹn tó gbó táyà ẹ̀dẹ̀ nìyí kò sí lọ́dọ̀ ẹnìkan kan tó ń dágbé ni. bí o lè ṣe mọ̀. níwà mo máa lọ sọ́dọ̀ ẹ̀. níbo ló ń gbé gbà yẹn. Ọlọ́run ṣògo.
ló ń gbé ńgbà. gbalẹ̀ sí so lè máa lọ bá ń bẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn so lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ sá wọ́n ṣàbí abímọ ní ọjọ́ tọ́ọ̀sì last week tọ́ọ̀sì àbí láti sọmọ lórúkọ so bí àìmí wà ní sáìdì Bódìjà làwọn kan ti ń pè pé àjáwà tó bá mú ìbólò wà mọ́nì mi ṣì ní bẹ̀rẹ̀ nàkẹ́ Bódìjà mọ́ wọ́n wà bẹ̀rẹ̀ o wọ́n ti ń fi ọ̀bẹ àti ọ̀bẹ olójúmọ̀ ti ń fi wẹ̀ káàkiri rẹ̀ mọ́nìta wọ́n lẹ́yìn tí ìyàwó ẹ̀ tó fi sílẹ̀ pé ló ń fi ọ̀bẹ wẹ̀ káàkiri bẹ̀rẹ̀ mọ́ra kí ló tó yẹ so bẹ́ẹ̀ ni mi ságbàlá lẹ́jọ́ yẹ mo fi wá sí ilé ọ̀dọ̀ ti tèmi so ó ṣe di wọ́n dẹ̀ ni wọ́n pè òun ní Àgídìgbò pé wọ́n ní kò ń wá ok yọjú síbẹ̀ náà nígbà táwọn dé báyìí pé òun ọba pé wọ́n ní káwọn tún máa pé òun ti délé tán padà kí wọ́n tó pé òun pé kò ń wá ọ̀dà sí wàhálà tó bá di bóyá after ní mi wà lọ síbẹ̀ so ọjọ́ Friday ni mi kàn ń gbọ́ program torí alẹ́ ìjọ Sunday táwa bíbẹ̀ gan inú bẹ́ mi gan pé at least ẹ kọ́ máa kọ́ lẹ́tà sí yàn ẹ máa pè yàn ẹ kọ́ lẹ́tà sí mi tẹ́lẹ̀ rẹ̀ jẹ́ ẹ notice mi ẹ kàn ń pariwo àjáwà lóyún orí rédíò everybody ń gbọ́ gbórúkọ mi tí wọ́n ń pè pé akíló zẹ̀gà ó ní wọn pè mí Lágídígbò sọ pé mi ìlọ́nà pé bìkọ́ èmi náà máa torí alẹ́ ẹjọ́ yẹn gán gbọ́ programu lálẹ́ ẹjọ́ yẹn. ẹ kàn ń gbórúkọ ara yín ni. mo kàn ń gbórúkọ ara mi èmi lè má gbọ́ programu yẹn èmi náà ń gbọ́ lálẹ́ ẹjọ́ yẹn mo kàn ń gbórúkọ ara mi ó náà ní ríwà ni ó ti wà ní Àgídìgbò tó ti ń dárúkọ mi tó ti ń pariwo mi ò kíní tó wá dọjọ́ sẹ́ǹkà tó wá bọ̀ alẹ́ ọjọ́ Sunday mi rí ẹni tó ṣe program mo ní program kó dùn mí pé kò ń ṣe aláàjì ló ṣe ìwáyàpá aláàjì ló ṣe ni ẹ̀mí gangan tí ẹni tẹ́ ẹ fẹ̀sùn kàn ẹ pè mí pé kí n wá sórí programu ẹ kọ́ mi rí lẹ́tà mi ẹ̀yìn ẹ̀kan sáyé pariwo mi ní orí rédíò pé ẹ àjáwà kíníkan olóògùn ni o bàbá olóògùn ni o bàbá tèmi dẹ̀ ti kú ní ìsinyìí 30 years ago àwọn pa tó ń pa bàbá tó mọ̀ tó ń sọ pé ológun bàbá ti tèmi ṣe ó jẹ́ nǹkan tó dùn mí ní ọjọ́. ṣé bàbá yín lóògùn lóòótọ́. àfáà bàbá mi ò dẹ́ sọ́gun. wọn ò sóògùn lóòótọ́. nígbà tí o wá bí àwọn olóní kò máa lọ. mo bá àǹtí tó sanra yẹn lẹ́jọ́ mi àǹtí Yínká àwọn èèyàn wà níwájú wọn mo wá ní ẹ̀ka àǹtí Yínká ẹnìkan wá fẹjọ́ wọn wá mú ẹjọ́ mi wá síbí báyìí wọn tẹ̀ wo sáìdì tí mo dé pé wọn ò dà mí lò ara mi dẹ̀ tí ì ṣe dáadáa mo dẹ̀ gbọ́mọ lọ́wọ́ nígbà tá a dẹ̀ dúró pé kí a fojú wá ẹni tí ó mẹjọ wá pé tí n bá ti rẹni tó mẹjọ wá bóyá máa dúró àdẹ̀wọ̀ wo gbogbo yẹn àárí anybody lèmi fi lọlé nígbà tí màá délé ní orí ọ̀kadà yẹn kọ̀ tí wọlé padà pé kí n máa bọ̀ ọmọ yà á ti débẹ̀ yẹn pé tó bá di Friday pé máa wá wọn ló dáa tó bá di Friday àyànjú nígbà tó wáyé wọn á pè padà kí n mọ̀ wá Friday láti sọ kókó tó di Friday o tó bá dàárọ̀ Thursday ká wá àdẹ̀padà wà níjọ́ Thursday yẹn mú. létẹ̀ wá. kò sí ọjọ́ Thursday ní némi. ọjọ́ Thursday ní némi ní ọjọ́ ká padà wà mú. ó ti rí nǹkan fi dákọ̀ rẹ báyìí so jí nǹkan fi dákọ̀ rẹ nìyẹn ọkùnrin yìí ó parọ́ mọ́ máa yìí ni sọ parọ́ mẹ́yìn náà. ṣé ọkùnrin yìí ó parọ́ ni sà. n tí mò ń bá bọ̀. mi sọ pé ó parọ́ o pẹ̀lú tí wọ́n sọ ni o so ti gbọ́ dídùn à pẹ̀lú tí wọ́n sọ ni o. ní tí mo wá ń bá bọ̀ nígbà tí wọ́n ṣàníkí lọ jáwé kóòtù yẹn fún táwa ní Muslim táǹgbé ní Muslim. ilé tó kú lọ́dọ̀ ẹ̀. nínú ọ̀nì àtowó kíkó gbogbo owó ọlọ́jà kíkó ni ló jẹ́ kí n kúrò lọ́dọ̀ rẹ̀ owó tó kó kàn yẹn owó némì tí mo lọ gba àwọn némì ọmọ yìí 120,000 naira ni ló kó kàn yìí tó kó nínú ilé rẹ̀ tí mo fi kó gbẹrù mi àti nínú nígbà tí mo ṣáà lọ jáwé kóòtù fún adájọ́ ní ṣe mo mọ ṣọ́ọ̀bù mu níbẹ̀ èmi àti ajáwé yẹn àti ọ̀rẹ́ mi kan la jọ̀lọ́ ńgbà tá a dàdé bẹ́ẹ̀ wọ́n náà wí fún ó ní ẹ mọ̀ rẹ̀ ẹlẹ́rú ẹ mọ̀ fà tìyín dání o òun ò níwèé nǹkan tán ní à ìyẹn wá ní kò sí nǹkan tó kàn pé wọ́n kàn fẹ́ béèrè ẹjọ́ lọ́wọ́ yín ni pé kẹ́ ẹ gbàwé lọ́wọ́ òun ìwé gan ni mo wò bóyá ó fẹ́ gbà lọ́wọ́ o lọ́ọ̀yà yẹn lọ́wọ́ ajáwé yẹn bó ṣe fà mọ́ra ni ó fún ní gídígbò tó já ogbó bọ́tìn tó nà bí wèrè ni kíní dẹ̀ wà níbi ẹ̀yìn ṣọ́ọ̀bù wọn tán mọ́ ń gbà sálọ tán máa ti dáràn bó ṣe fobẹ̀ bó ṣe sálọ nìyẹn a tún padà wá ààrẹ èmi náà padà wá gbé nídìí gbá bí ọjọ́ kẹta pé tí n bá ti wá jáde o síbẹ̀ máa lọ sí ẹ̀wọ̀n ni mo bá bẹ́ẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ sí ní sunkún tí mo bẹ̀rẹ̀ sí ní bẹ̀wọ̀n tá a wá tí a padà rí nìyẹn wọ́n ṣàmú mi lọ sí mọ̀ pé ṣán mọ́ mi àwọn èèyàn ní àwọn mọ́ mi bí tí mo ti ń tajà pé tí wọ́n bá ti rí pé wọ́n padà gbé mi tọ́wọ́ yẹn ṣàfi di pé ó kúre nígbà tó ṣáàyà tí mo rí pé tí change yẹn náà kò tún ṣe ńgbà tí tó sí change yẹn náà ò ṣe mo wá tún padà kó owó ẹrù mi kúrò ní Muslim yẹn mo tún lọ gbálé sọ́lọ́run ṣògo Ọlọ́run ṣògo ni mo wá gbé tí òfin mọ̀ títí tí mo fi fẹ́ ẹni yìí tí mo fi lóyún fún un tó fi dìsìn torí bí tí mo ti ń tajà náà ló fi ìgbẹ̀sẹ̀ ló fi lé mi kúrò ńbẹ̀ gbogbo tébù mi gbígbé ni ìgbẹ̀sẹ̀ ni ó mọ̀ gbé wá gbogbo ojoojúmọ́ nítorí tí ẹ wá gbé kan ìgbẹ̀sẹ̀ àti ẹbọ ni ló gbé síbẹ̀ tó gbé kan ìtọ́fi wá lé mi kó ti wá tó gẹ́ báyìí kí n mọ̀ lọ àbí ká lọ méjèèjì ká lọ tọwọ́ bọ̀wé pé tí n bá ti fóun mọ́ mi lè tajà ń bẹ̀rẹ̀ mọ́ inú 2023 ló kú nílé. ni ó fi ó lé mi kúrò bí tí mo ti ń tajà. This is 2024.
téèyàn bá kọ́kọ́ ní 2022 tó bá bí ọmọ tí wọ́n ṣe kó mọ rẹ̀ ní Thursday tọ́lọ̀ yìí kìí ṣe ọkọ ló ní ọmọ bó ló ṣe jẹ́ tó fi rò pé wọ́n ló ní ọmọ ìyàwó tó ti pọ̀ ẹ́ ní 2022. ọkọ mi 2022 àlàyé. gbẹ̀nu sí Mike sọ̀rọ̀ sókè. ìyá ọkọ mi ní 2022 tábà sì jà a máa ń parí ẹ̀ àwọn èèyàn dẹ́wà ń bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ 35 gẹ́gẹ́tì àwọn ọmọ sí mi wọ́n ń gbé sáìtì nísìnyí báyìí wọ́n wà sáìtì wọ́n kó lọ ní àràbáyà bíi inú ọdún tó lọ. 2023 June 2023 on the 14 ní oṣù kẹfà náà kó lọ Alhaji 2023 tí mo sọ yẹn ẹbí lè kó jà ti jọ lọ sọdún ẹjọ torí tọ lọ́n tàbí mímọ́ sáré wa sẹ́la. wọn bó ṣe ń bolẹ̀ ti jọ lọ sọdún. mo lọ sọdún lọ́dọ̀ mọ́ mi lọ́dọ̀ àǹtí rẹ̀ gbẹ̀nu sí mo lọ sọdún lọ́dọ̀ àǹtí rẹ̀. ibi tí àwọn girama mi ń gbé 2023 jà Alhaji o ẹ bá mi lè pèsè ó wáyé àbí ó wáyé. ní oṣù wo. 2023 Alhaji oṣù wo. oṣù kẹfà ṣàpèsọ pé 2022 láti di pàtì nínú ìtàlá ìsọ wọ́n wá jà June 2023 níbo ló ti lọ sọdún. mo lọ sọdún lọ́dọ̀ àǹtí rẹ̀. àwọn wo lẹjọ sọdún papọ̀ ń bẹ̀. èmi àti àwọn ọmọ mi náà ni. ìwọ àti girama àti mọ́mì tiẹ̀. àwọn ọmọ rẹ. bẹ́ẹ̀ ni gbọ́dọ̀ àǹtí rẹ̀ láti lọ dáná. àwọn ọmọ mọ́mì tiẹ̀. bẹ́ẹ̀ ni. sábúrò ẹ̀ wà ń bẹ̀. rárá. ọ̀sábúrò rẹ̀ kankan bẹ̀. bẹ́ẹ̀ ni. mo ń bọ̀ ó bẹ̀ ọ́ dàn tiẹ̀ tó náà wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni. ok kí ló ṣẹlẹ̀ lọ́jọ́ náà. kí nǹkan kan ò ṣẹlẹ̀ sà torí gbà tó ní kí mi ìgbà fóun ẹ lè pe ìyá rẹ̀ kẹ́ ẹ pé wọ́n máa jọ́ lẹ́rìí sí mi nígbà tó dijọ́ kejì ìyá rẹ̀ ní kí ló dé tó tún gbà fọkọ rẹ̀ mo ní òsì mo ní ṣèbò fẹ́ gbà ló bá ti gba ilé nǹkan ó dà wà pọ̀ nǹkan kan ò sì dé mi àti ìpòtà fi kúrò ń bẹ̀. Alhaji ẹ ní kúrò àdín bíi mi obìnrin burú o tàjọ lọ sọdún tẹjọ ẹ tí débò tẹjọ ẹ tí láti di pàtì tẹjọ ẹ tí rí àjọ lọ sọdún àbí kọ́ ló tún lọ lójú yín nìsín ni mo mọ tí mo sọ Alhaji. àsọpọ̀ ọmọ tó ń sọ ìwọ náà púrúfù pé nǹkan ṣẹlẹ̀ láàrin. wọ́n lè sọ pé tẹjọ ẹ tí láti di pàtì. àní fi tí o ti tẹ̀ tú rẹ̀ púrúfù tó ṣẹlẹ̀ láàrin yín nínú oṣù kẹfà. ọfọ lẹ́nu ní Alhaji nínú oṣù kẹfà yẹn sóye yín Alhaji. níbo lẹjọ sùn. alálọ sọdún. ṣe ẹjọ sùn mọ́jú ni wà á tiẹ̀. àjọsùn àsùn tà ní àjọsùnmọ́jú ni. yàrá kan náà ni wà á tiẹ̀ ẹjọ sùn. pé mi ni mo máa ń abẹ́mọ̀ Alhaji mo gbéra tán mo tún wá fẹ́ kàn padà wá ní kí ló ṣẹlẹ̀ wàhálà sí ń ṣe àpọ̀ ẹ̀ sáwọn yẹn òun abẹ́mọ̀ Alhaji n tó dá wàhálà lẹ́nu kí ni tó ṣẹlẹ̀ ìwà àtọkọ rẹ kí ló dé. o ti kọ́kọ́ ṣe àkọ́kọ́. ẹ mọ̀ dalẹ̀ ọ̀rọ̀ ló pa o pálọ̀ ni mo lọ sùn ẹ pe nọ́mbà ìyá rẹ̀ kí ìyá rẹ̀ kò ṣẹlẹ̀ rí mi kí ìyá rẹ̀ kò mọ ṣẹlẹ̀ rí mi. tí n bá ti parọ́. ìyá ṣe wá pè mí lọ́kìtì kí ló dé tó gbà fọkọ rẹ. ọ̀rọ̀ mi di dáadáa ó yà fẹ́ mo wà yí mo mọ tí mò ń sọ. 2023 ó sọ 2022 pé láti lọ ẹ sí ọ̀rọ̀ tí ń sọ ní ìsinmi. Alhaji ẹ bá mi bí nígbà tí mo wá sọdún kan ṣé lè rẹ ni mo wà ẹ bá mi bí léèrè pé ṣé lè rẹ ni mo wà. ẹ̀yin méjèèjì náà ẹ má rọ sí mi o. o náà sọdún lé rẹ ibi tó náà sọdún lẹ ti jọ sí. àbí kí ni mo sọ ní ìsinmi báyìí. o ò lè lọ lé rẹ wọ́n lè sí lé. ayọ̀yọ̀ lọ sọdún sáìtì ní 2023 nígbà tí wọ́n wà ń gbà náà ó sọ pé 2022 láti di pàtì péyàwó tèmi sọ pé 2022 láti di pàtì. ajá wà ń bolẹ̀ yín títí lé ya 2023. o tẹ̀ tún pé ọ̀lẹ́gbẹ̀ẹ́. lọ́dọ̀ tèmi ni ó ti sọdún. níbo ló ti ṣe. alisa níbo ló ti sọdún. kò tí ì sí lọ́dọ̀ mi ó ń dágbé ńgbà yẹn ni mi ò mọ èmi lè sọ pé ibà ló ti lọ sí. o ti ń fẹ́ láti 2022. bẹ́ẹ̀ ni sàn. tí kò bá sọdún lọ́dọ̀ rẹ̀ ẹni tó ń fẹ́ láti 2022 tá ìrìn yín ọ̀dàrú ọmọ ibi tó náà wà lọ́jọ́ ọdún. ìjọ ọdún yẹn mi sọdún lọ́dọ̀ mi wà ìyàwó tèmi ti kú lọ́dọ̀ mi mi ń dágbé ni so òun náà kò tí ì sí lọ́dọ̀ tèmi gbà yẹn so mi ò lè tọ́ pé ibà ló ti lọ sọdún. ajá wà wo àpá orí rẹ ọ̀sọ̀ gbòkó tó lápá lórí ajá wà bẹ̀rù ọlọ́run kọ́ mọ́ bẹ̀rù ọlọ́run nítorí àdánwò rẹ̀ tó bá dé èèyàn ò lè tẹ̀rí sí kí ló dé ibo ló ti sọdún ẹ ṣàpèrà yín àlàyé ibo ló wà o ẹ ń fẹ́ràn yín ẹ̀ tí ì túká ibo ló wà njọ́ náà tí kò sọ bí ó wà fún. ẹyin tí ìlè fi sọ pé báyìí ló wà ní pé kò tí ì dé ilé ọ̀dọ̀ mi gángan kalẹ̀ tí ó ń dágbé ni. ajá wà yes sir. mùsùlùmí ni ọ́ bẹ́ẹ̀ni. sẹ́ẹ̀kan yẹn ra yín lálẹ́ ni o ò fẹ́ fẹ́ nígbà náà. afẹ́fẹ́ ra ni. fine ẹ fẹ́ fẹ́ra yín bẹ́ẹ̀. ó ń dágbé kò síyàwó lọ́dọ̀ rẹ̀ ẹni tí èèyàn fẹ́ fẹ́ra ìyàwó àfẹ́sọ́nà àmọ́ wa bá yẹn sọdún tí èsè adélébọ̀ gan tó tún jọ ọlọ́mọge tí wọ́n bi léèrè pé bó ló ń lọ ká tó wá sọ adélébọ̀ tí kò sẹ́ni tí ó bi léèrè pé bó ló ń lọ ó lè wá dọ̀ rẹ̀ wá bọ́ ọ sọdún kódà bí ò bá wá dọ̀ rẹ̀ gan a jẹ́ pé ìyàwó wà lọ́dọ̀ rẹ̀ tó fẹ́ dá wàhálà lẹ́ ni ọkùn síyàwó lọ́dọ̀ rẹ̀ òun náà ló dẹ̀ fẹ́ òun náà dẹ̀ níbòmí ti lọ tó náà dágbé ẹjọ́ dágbé ni ó sì fi lọ sọdún bìkan tó fi sun bẹ̀ mọ́jú dijọ́ kejì ajá àwà ò sì mọ̀ sí ọmọ ibi tó wà tẹ́ ẹ̀ communicate rárá ẹ̀ bára yín sọ̀rọ̀ fún odidi ọjọ́ kan yẹn ni. ìjọ yẹn ọdún mi ò ṣe ọ̀dọ́gbẹ́ ìmọ̀tí náà máa ń sọdún iléyà tó ní ìbílẹ̀ pé ibi báyìí ló wà. ajá àwà tó o bá lọ sọdún ló ko
tẹ́ ẹ bá kíìdì tán tẹ́ ẹ pẹran tán tó rọra relax nínú ilé tẹ́ ń sọ̀rọ̀ tọ́wọ́ rẹ bá kan fóònù rẹ obìnrin yìí lọ fẹ́ pè. hello bó ni o ń bo lẹwà báyìí o bó lọ́dún lọ́dọ̀ yín o àwa náà ń ṣe báyìí bí o ẹ bá gbọ́n bí ẹni wọn ì tàn orí yọmí lọ́n bá sọ̀rọ̀ àjà wà ló dé. alájí etí mi mọ̀ ni mo sọ yẹn. ọdún wo lọ pàdé obìnrin yìí tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí fẹ́ra. 2022 ẹni láti jọ wa. ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ní June 2023 o mọ̀ fine o lè sọ ok. alájí 2024 tó lè sọ tó ṣẹlẹ̀ tèmi. ó yá sọ. ní January mo fọ́ nǹkan mi lẹ́nu. January 2024. 2024 fọ́ nǹkan mi lẹ́nu. ó tún wá di February sẹ́yìn gbọ́ alájí. ẹ máa gbọ́ farabalẹ̀ ẹni ó jẹ́ sọ̀rọ̀ tó wá di February ẹ máa gbọ́ February. ìfẹ́ February ọmọ tó bá lájọ January. aláwa mi ò kú ìyá ìyá rẹ̀ ní February ẹ máa gbọ́ ní February ìyá ìyá wọn kú ní February wọ́n ń pè ìyá yẹn ní ìyá ọlọ́ọ̀lẹ̀ so ìyá alájí ìyá ọlọ́ọ̀lẹ̀ yẹn wọ́n á kú dé bá bíi February 13 a ṣe jọ́mẹ́jọ wọn ní February 20 sẹ́yìn bọ́ alájí mo mọ ọ̀rẹ́ mi méjì dání imperial blue láàmú ní ńlá tí èsì eré àbúrò ẹ̀ tá à ń rẹ́nu. ọ̀kadà polówó tiẹ̀ bọ̀ ọ̀sán owó tó kù ń lè sẹ́. alájí ìrètí ìrèkú ti jẹ́jà wà ó ní February 20 o. table water tó ń pè lọ́ba pè látà. table water alájí. table water búlọ̀. ìrèkú ti jẹ́jà wà ìjọ rẹ̀ èmi bàbá yìí náà wọ́n rẹ̀ méjì dání èmi náà wọ́n rẹ̀ méjì dání mo fijọ́ tí màá padà ọlọ́run mo fi búra bàbá ọ̀rẹ́ àbáyé tó gba nọ́mbà mi jọ náà pé ọgbẹ́ni dàgbé o òní mi ni o ìyẹn lè ṣàkóso ti yẹ owó nǹkan mẹ́ra mi àlàyé ìbò ní àbàkòsí wàhálà báyìí dẹ̀ tó gba nọ́mbà mi ìyẹn báyìí ọjọ́ ọmọ kò lè àlẹ́ mọ́jọ sọ̀rọ̀ mo fi ọlọ́run tó dá mi sẹ́lẹ̀ rí ẹnibọ ni kò sí ẹ tí ń jẹ́jà wà lójú agbóńjọ náà. ìrọ̀lẹ́ lóde aago 6 òun sì ti di otí lọ látàtàrọ̀. sẹ́bẹ̀ sẹ́sẹ́ ń gbọ́ ẹ̀wà tá ìwọ́tẹ̀ sọ́kọ̀ àwọn tá a wà táwọn olè sì àgbẹ̀yìn eégún tó kọjọ́. ṣé o sóòkù ẹjọ sẹ bàbá sọsọ kẹ dádì rẹ mọkọ dádì rẹ má lè sọ fẹ kí n dákọ dádì rẹ lórí èkó ni. o ti wọ́n tẹ̀ tí mo kọ́ ọkọ mi. o ṣe sùúrù February yẹn àdáwà ó yẹ kó gbé egun tán ni kó dúró tán pé èmi mo ní ńlá ọba lọ́la ọdírì àjàgbé. àwọn tó sàfihàn gẹ̀rí kankan fún wọn kí wọ́n láǹfààní bí tẹ́lẹ̀ wa. ọ̀nà sẹ́ni bó ti ń jẹ́wọ́ bọ̀. níbo àdáwà wa kọ́ ní ìsìn fara rẹ balẹ̀ ṣe sùúrù èmi ní ma ṣe irú kan wà ní ilé jáde tán ọlọ́mọdé irú ẹ̀ láyé mi láíláí. it's alright. níbo ni wọ́n ti sòkú ìyá ọlọ́ọ̀lẹ̀. akẹ́lápá abẹ́rẹ́. tó àmì sọ̀rọ̀ náà bí yẹ́yọ̀ ọ̀rọ̀ oníṣọ́ọ̀sì rẹ̀ máa sìn. èmi ti wà bẹ́ẹ̀ èmi ti lọ́ látàrọ̀ èmi dàjí kó ń bẹ̀ torí wàhálà náà ni pé olùpọ̀ máa wá sẹ́mi dẹ̀ mi ò ń ṣe tọ́ọ̀gì dèmi kẹ́yìn kan wà yọ ìgò sí mi tó lè mi tẹ̀ kó ń bẹ́ lọ́jọ́ yẹ lọ sí. mo lè fẹ́ yàwó tọ́ọ̀gì. àbẹ́ẹ̀rì kò sì fẹ́ gbẹ́nu sí. January tọ́lẹ̀ ẹjọ́ lájọṣepọ̀ ó lọ ṣe jẹ́ níbo lẹ ti ṣe. sọ́ọ̀bù lọ́wọ́ bá mi. gbẹ́nu sí kìíní. sọ́ọ̀bù lọ́wọ́ bá mi sọ́ọ̀bù kódà ń gba fóònù lọ́wọ́ rẹ̀ wọ́n gbé pẹpẹ súùpù mo fọlọ́n tó dá mi sẹ́lẹ̀ rí. ṣé toyún náà ló bá mi lájọṣepọ̀ tààlà ní January ọdún yìí. ẹ bá ń béèrè pé gbogbo ọdún gbogbo oṣù kẹta ẹ bá ń béèrè pé gbogbo olóhùn wa ń pàtàkì pera wa. mo ní mi sí àràǹdì ni mo ní mi sí ilé. ṣé toyún ló bá mi lájọṣepọ̀ ní January 1 tí mo gbọ́ ọdún tó tẹ̀ mí lò. ààrẹ bá ẹ jẹ́ kó ṣe bó ṣe ń lọ o mo mọ tí mò ń sọ o. ẹ má jẹ́ àlàyé ẹ̀mọ́ tó yẹ mọ bó ṣe ń lọ yẹn. ẹjọ́ ẹ̀fà bílẹ̀ rẹ̀ oyún rí. mo bí tí fi jára ibo bí mi lè bá sẹ́ni mẹ́sẹ̀gì sí àbúrò ẹ̀ mo máa sẹ́ni mẹ́sẹ̀gì sí kí n kọ́kọ́ lọ sọ yóò mi bọ̀bọ̀ bó lè gbé náà ojú ẹ̀kún tiẹ̀ yìí máa ń gbọ́ ni. mo sọ fún ọ pé mo lóyún. nígbà pé àbí mo gbòòrò ni. ṣé mo sọ fún ọ pé mo lóyún lókè bẹ́ẹ̀ yóò lọ́wọ́ ṣé mo sọ fún ọ pé mo lóyún. kí ló sá fún mi fún. mi ṣe ní sá fún ọ nígbà mo mọ owó èèyàn tó jẹ ànàfọ lójú ni ṣebí ìní ṣebí ìní ìmọ̀ owó èèyàn tó jẹ ni ṣebí fọ́tò lélẹ̀. ìwọ ní kíni kan ìwọ tó wà dáadáa. jẹ́ wọn lọ bẹ̀rẹ̀ kọ́ lọ ṣèwádìí èmi àti ẹ jẹ́ kọ́ lọ bẹ̀rẹ̀ kọ́ lọ ṣèwádìí tí má ti jẹ̀bi tó bá ti wọ́n nìkan ṣe jẹ́ kọ́ lọ sí bẹ̀rẹ̀ kọ́ lọ ṣèwádìí èmi àti ẹ ànàjà ó ní. ó mọjà rẹ gàyí gàyí ànàjà ó ní. ó mọjà rẹ bàjẹ́. mo mú jalè olóhùn ni mi àṣẹ òní mi ò ti fẹ́ kú ó ti fẹ́ kú pa akọ̀ lẹ̀ ó fẹ́ kú oní ọkọ̀ sọmọdọmọ ọlọmọ ìyàwó kìíní bí ìyàwó kìíní bí ìyàwó kìíní ó lè dá kọ́mọ lọ́ọ̀lì rẹ̀. ilé wáyà mi fọmọ yẹn. èmi gan kábàámọ̀ pé iṣu ara mi jábọ́ sí ọlọ́dọ̀ wàláì. méjì ọdírì. èmi ò bímọ méjì fún ọ. ilé ọlọ́run kò pàdé ẹ̀tọ́ ìjọ wọ́n tún pè ọ́ lórí fóònù lówó ìgbà ló tún gbé bí sẹ́ lórí fóònù. ayé àtọ́ ìjọ àìsẹ́ ìgbéyàwó ṣe mi. ẹ ríra ní 2024. alájí mi ńlá. níbo ni. góòlù ló ti wá bá mi. sẹ́nu ṣọ́ọ̀pù náà lẹ ti ṣe. inú ṣọ́ọ̀bù kan. níbo lẹ ti ṣe. alájí orí afẹ́fẹ́ la wà tí ni mọ́ máa. mo lọ bí tó ti ta tó. o gbọ́dọ̀ sọ ìyẹn mo fún ẹ lóyún ìpolówó ọ̀fẹ́ níbo lẹ ti ṣe. ọwọ́ àbá mi jọ yẹn. alájí ẹ má jẹun ó ti yé yín bẹ́ẹ̀ kó yé yín. kò yé mi. ìyàwó mi náà kó sì fi tẹ́lẹ̀ ṣe lè náà rí yẹn. àgbàjájú mi làjà fi máa gbé egun. ó lẹ́ẹ̀ nara yín. mo sọ nǹkan fún
mi èso sú nígbà tí wọ́n sọ sílẹ̀ ẹgbẹ́ tí yóò lára aṣọ ilé sí òun yóò lè sáré gbé sókè nígbà tó èmi èso sú tiẹ̀ ó gbẹ̀yẹn ni yóò ṣe Fara rẹ fọwọ́ ni balẹ̀. tí wọ́n lọ ṣe tẹ́lẹ̀tẹ̀lẹ̀ ẹni ọmọ tó ti kàdéwọ́ wàrà rẹ̀ fọlọ́ tó dá mi sẹlẹ̀rì ṣọ́ọ̀bù lẹ ti ṣe. ní wàá bá mi sọ́ọ̀bù ní gbòòrò òdù ní dìlù jánárì mbolo gbé lọ. alájì ọ̀kadà Bóyá lẹ́gùn afẹ́fẹ́ ní ni. ọ̀kadà lẹ́gùn abẹ́fẹ́ sẹ́yìn. bóyá afẹ́fẹ́ ní àwàdí alájì bẹ́ẹ̀tì sọ̀rọ̀ mbẹ́ Tọ́lẹ́tì ni. ní ńlá Ní ti ń jáde. bẹ́ẹ̀tì ni bẹ́ẹ̀tì bẹ́ǹchì omi lórí bẹ́ǹchì yóò sì jí ọ náà Fara rẹ balẹ̀. wọ́n jẹ́ pé èmi àti ẹnìkan kò ní jánárì ìyá tíjọ́ yóò jí ọ pa ni Orí ṣùgbọ́n tí bẹ́ǹchì wàá ṣe bẹ́ẹ̀ ní jẹ àbó sọ̀kan fún yàrá sí nǹkan tí mò ń sọ. orí bẹ́ẹ̀ntì àbí. ẹbẹ́ ìwé sẹ́kọ̀ ẹ wọ́n lè rò pé dán mọ́nu gbogbo àwọn ìtẹ̀ ń ṣe. that means pé lẹ́yìn tẹ kọra yín lẹ̀ àfi ara lọ́rùn lẹ̀. ẹ fira yín lọ́rùn lẹ̀. ẹ kò sọ pé 2022 àbẹ̀wẹ̀ 2023 àwọn sì ń ẹ̀yà nìyẹn sì ń lọ ní kì ẹ̀. í ṣe èmi àti tí a bá ti wá sẹ́yìn ni pé ọlọ́dà yìí jìbìá sáà fún ìlà o bàbá rẹ̀ ọ̀pọ̀ yàrá kan bọ́ ìmọ̀ yanra lé mo sanwó ilé bí ẹ̀mí ló kàn tí ò gbé bẹ́ẹ̀ tí ó sọ pé kéré bí kò máa ní ẹyin Bàbá tèmi kò yàrá kan. Ilẹ̀ wo ni wọ́n ti rà? farabalẹ̀ ni ó ṣe ń lọ yóò sàmà ní irọ́ kíní kankan kan bọ́ ẹ̀ mọ̀ àlèmọ́ mọ́kọ́ alájì ọkọ ní má lè àwọn ilé wọn lè gbé gẹ̀ẹ́sì àfihàn ọlọ́run lẹ̀ so o lè fi kùránì ṣe pé sí pé mi àti ẹ̀rí jánárì ẹ̀mí àti ìtọ́jú mi àti ẹ̀kọ́ nínú ọdún àyájára rí fẹ́ẹ́ bí àwọn kẹ́ ṣe kẹ́ ìgbà tó wá máa kẹ́kọ̀ọ́ yóò ní mí ni o lè wá bí òkú kò ní mí ni o lè wá bí òkú yìí ò ní mí ni ojúṣe ọmọ ẹ̀ ló wá ṣe Àbí mo gbọ́dọ̀- gbogbo nǹkan tó ń sọ yìí ó kan sọ́ọ̀sì abẹ́ abíkí nìkan ni gbàgbé o lè wá bí òkú èmi àti ẹ̀ ní jánárì sá kí ló fẹ́ fọmọ ọlọ́mọ ṣe. ọmọ ọlọ́mọ ìdí ẹni tẹ̀sí ó sì sanwó Láíláí. bàló kọjẹ́ wàláì ìsì fọwọ́ ọlọ́mọ ṣe nǹkan kan ó sanwó bàló kọjẹ́ kan lọ ṣe DNA test inú oṣù kọkànlá ó aláìsí sanwó ṣe bàló gbé kọjẹ́ kan lọ ṣe DNA test inú oṣù kọkànlá ọdún tó lọ láàsì ẹ no inú oṣù kọkànlá ọdún tó lọ láàsì ẹ bẹ́ẹ̀ sọ pé bẹ́ẹ̀ gàyẹn gan tó le dáadáa àwọn pàmò alága kan á ní bẹ̀rẹ̀ yẹn ìjọba kọ́ wọn tó rí program náà àwọn yẹn alága musẹ alága buli ẹtìgẹ́ẹ̀tì àwọn bá sọ pé ká parí ìjà yẹn pé ká gbójú sẹ́wọ́dà stand kìíní kankan pé ká máa jẹ́ kí n kankan wọn dá wà lálẹ́ kìíní kankan ní alága buli yẹn àti alága musẹ yẹn wọ́n sábà bẹ̀rẹ̀ sá parí ìjà wọ́n sábà kí wọ́n bá wọn lé epo wọ́n tó kó wa lọ lé epo fònà wọ́n tó lọ bá wa sọ níjọ́ yẹn kìíní kankan ó sàn lágídí ni. Nígbà tá a wà nílé epo, kí ni mo sọ? fara rẹ balẹ̀ náà ṣe sàn finu kìíní kan ń bọ̀ ya ní oṣù kọkànlá yẹn níjà ẹsẹ̀ lẹ o olóòdè lọ mẹjọ lọ tó sì bẹ̀yọ lọ ni pé ọmọ ẹ̀yàn alẹ́ òtọ́ ló wà lọ́rùn ṣògo lórí mi ò mọ lọ pa fọlọ́n tó dá mi sẹ́lẹ̀ fi búra òtọ́ ló wà lọ́rùn ṣògo bọ́ tí n bá fẹ́ rí ìfisọ́ tí máa padà ọlọ́run búra tí n bá fẹ́ rí tí bá kù ká fà ń bọ̀ nù ṣẹ́gẹ́tì ṣẹ́wáyé alága yẹn wọn bá wa parí ìjà yẹn ní ọwọ́ wọ́n sì wọn bá wa parí ìjà yẹn lọ́wọ́ pé àkí ló fẹ́ ṣẹlẹ̀ kí nìkan ó sàn lágídí ó sàn ṣègbè mo wá ní òwòrò tó bá ní Monday bí tí n bá ti rí báyìí tó bá sọ pé bóyá ẹ ò lè gbénu gbòòrò yẹn kíní kankan bí tí n bá ti rí ló máa sí kíni ni ló gbé àwọn àpò ẹ̀gbọ́n yẹn wà ẹ̀gbọ́n yẹn ń ṣe láyà bẹ̀rẹ̀ kíní kankan kọ̀ṣà fún ẹ̀ lọ́lọ́fẹ́jọ́ sun ẹ̀gbọ́n yẹn which bí abijọ́ Sunday which is nose kọkànlá láti àyẹ ṣe ọ̀rọ̀ sáàjì mi alájì. mo ń gbọ́ yín dáadáa. so wà lọ́fẹ́jọ́ sẹ́gbọ́n yẹn bíjọ́ Sunday ẹ̀gbọ́n yẹn wá ní pé ok kí wọ́n wọ̀rí pé wọ́n ló mẹ́jọ wá tó bá dijọ́ Monday yẹn àwọn máa ṣe kíni àwọn máa rí ẹ àwọn máa rí mi àwọn máa bá mi sọ̀rọ̀ fún ẹ lọ mẹ́jọ lọ wọ́n lè dijọ́ Monday yẹn tí màá lè máa ṣe nǹkan máa ṣe ni wọ́n á lọ́jọ́ Monday yẹn wọ́n á lọ dúró sálẹ̀ àwọn pé wọ́n kàn ní ìyá jẹ̀rì ìyá yẹn ń ta ọṣẹ níbi ìsàlẹ̀ bí ẹyin bíṣọ́ọ̀bù yẹn tó ti ń ta ọjà yẹn yẹn sáré ká àwọn tó ń rí ọ ṣé pé ìyàwó rẹ tó ti ṣe bí ṣe máa ń ṣe kíní kankan kan sáà rẹ́rìn kíní kankan kan kí n fọ́nẹ́sì ìyá yẹn sá lò kí á lọ́bọ̀kọ rẹ̀ ń sàlẹ̀ kíní kankan kan náà sì ń sọ fún un pé ìwọ lọ mẹ́jọ wá sí ibi báyìí pé ọ wá fẹjọ́ sùn ní ibẹ̀ rárá which is news kọkànlá ọdún tó láti ẹ̀yẹn ní wàlájì o so ìwọ lọ mẹ́jọ wá o kíní kankan kan ẹ tó sì mẹ́jọ lọ fún yẹn nígbà òdìjọ Monday yẹn tí mo wálẹ̀ yẹn tí ayọ̀ lọ́ba lókè pé lọ́bọ̀kọ rẹ̀ ń sàlẹ̀ kábàáyé yẹn jú rẹ̀ ó ní àjà àti ẹ̀ jà lárí ẹ̀ ń já o kíní kankan ọ̀sà gbalẹ̀ o sì gbẹ ọlọ́sọ́jà ọlọ́rajà wa nígbà ọ̀rajà lè ó gbọ́jà sí ibi tó ti fẹ́ ta ọjà rẹ̀ nǹkan yẹn sàn respect pé ẹni tó wá fẹjọ́ fún un lánàá tó wá fẹjọ́ sùn òun ní àná jọ Sunday njọ ọmọdé ọjà kó wá bò òun bá wọn yanjú rẹ̀ pé kó fi lè yanjú rẹ̀ ló fi wá fi yẹjọ́ sùn òun kó tó ti gbé wàhálà rẹ̀ dé o pé ọmọ da ọ̀dọ̀ òun rú o kíní kankan kan fọlọ́n tó dá mi ṣẹlẹ̀ rí wàláì nígbà kan ní pé ọkàn tó padà lọ́kàn gbalẹ̀ tọkọ̀ sọ̀bàlẹ̀ lọ́kàn lọ́mọ ọlọ́pàá wa ni lọ́kàn tí wọ́n fẹ́ rí kíní kankan sádà gbé ẹrù láti sísàn jọ yẹn wọ́n sàpadà tó yanjú ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ dàrájì nínú oṣù kọkànlá lọ́rọ̀ yẹn o lọ́rọ̀ yẹn sáfi di December asásùtò wà láfi yanjú ọ̀rọ̀ yẹn sànṣe ẹ̀ ti lé mi kó bẹ́ẹ̀ nísìn ẹ̀ ti ṣe kíní kan ẹ̀yìn náà lè fà ẹ má pè yàrá bí fúnra rẹ yẹn máa ń pa fún rẹ mọ ni oníkẹ́ ń bò ń sọ̀rọ̀ rẹ mọ ìmẹ̀ ti ń jẹ́ 2024 yẹn mo tún sọ kátó bọ́ sí 2024 yẹn o sájọ ń sọ̀rọ̀ sẹ́fìtì ṣe gbogbo nǹkan sọ bó ṣe sátò fi lọ ó fi di December àjọ ń wà ó fi di January mi mo gbà mo fẹ́ mi mo lọ mú kọ́sẹ́ ń wù lọ́dọ̀ wa kí mo fà lọ́gà rẹ lọ́wọ́ báyìí. tó ṣe freedom fún mi ara rẹ bá tó dá mi lókòwò. àbúrò yìí ló lẹ́nu tó fi sẹ́nu tó fi lálẹ́ Ó dá mi- ìwọ tí mo lọ mọ́lọ́pàá wá tó wá gbé tó ọwọ́ lọ gbé sí fáwọn ọlọ́pàá. lóko rẹ̀ ó kó tó pé àlè má dìrà mo sọ fún yàrá jí o ẹ̀kọ́ ìlú ẹ̀kọ́ sọ̀rọ̀ fún yín Ìní ọ- ẹ̀kọ́ sọ̀rọ̀ náà ẹ̀kọ́ náà sọ̀rọ̀ tẹ̀lé pé sọ́sẹ̀ kìnnìkan fún òṣèṣe kìnnìkan tó ló mọ̀ pa àjọ ń wà Àjọ- tí èsì rẹ̀ àjọ ìyàpọ̀ gan ni. bọ̀ torí pé yín àti yín ojú pé ẹ̀mọ̀ pé tójú omi bá wà ń ta tó bá ń pẹ́ tó ń fẹ́
ẹni tó understand tó dẹ̀ mọ bó ṣe ń lọ ni tó bá rọ́ọ̀sù tí ó mọ̀ fẹ́ tẹ́ pé kò sí tí ò lè ṣe mọ́ oṣù yẹn la ẹ ti gẹ́ẹ̀tì yọ like yun àṣìní mọ́ like ọ like àṣì gan. ayé rẹ̀ olójú sí bí tó ti ń tajà tó ti ń jẹ. pàdé ẹ̀kọ́ sí ní ẹgbẹ́ àwọn ọ̀dẹ. ìfẹ́ tó kí mo fi ọkì tí mo fi ọ̀rẹ́ kalẹ̀ ànàdá ó jẹ́ ìyàwó nílé rẹ̀ ó dẹ̀ náà mi já o ṣé wọn wúwo rẹ̀ màtí wọ́n tún pé mo fẹ́ padà sọ́dọ̀ rẹ̀ ó náà mi tó já mi ó báyìí ni kọ́ lọ bèrè gbogbo tó ṣẹlẹ̀ yìí tí má ti fi wọ́kùn kọ́ lọ bèrè kọ́ tó wá padà pè wá. kò sí wa ẹ bá ti gbé ẹbí fẹ́ mi bí àgbáwò yìí. ó tó ṣe díẹ̀ nẹ́tẹ̀ sí ọmọ ni bẹ́ẹ̀ ló sì tàbí ká yẹn àmọ́ bó ṣe. kéṣì àwọn ọkọjá àwọn títí wa. àìwọ sọyìn ọlọ́ọ̀ni má bọ́lá búra o má bọ́lá kankan búra o ìyàwó ìyàwó ló gbà o má bọ́lá kankan búra o. ìyàwó torí mi sí nílé rẹ sọyìn ọlọ́run mi sí nílé rẹ. olú ayé jọjọ ìṣú àti ìdọ̀wà ní jọjọ ìṣú ọjọ́ ìṣú kí ló wá bá mi sọ. òótọ́ ni. ó ti yé mi àwọn òṣèré yàrá yé. mi ò bẹ́ẹ̀ jà sọ́mọ́. oṣù mẹ́sàn-án ni wọ́n fi máa ń lóyún. bẹ́ẹ̀ ni sàlàjì. ní ìgbàgbọ́ wa generally. bẹ́ẹ̀ ni sàlàjì. ọlọ́dún kan wà o ọlọ́run má dààmú wa tó tún jù bẹ́ẹ̀ lọ wa o. pẹ̀lú ìgbà tó meet pẹ̀lú akínórúkọ yìí mọ̀ pẹ̀lú Suliya ìgbà tó meet pẹ̀lú Suliya last Ridwan tó bá ṣe calculation so ó lè jẹ́ pásìkò yẹn lódò oyún tó fi bí ọmọ yìí. kò sí wọn bẹ́ẹ̀ rárá orí ní ti ẹ̀ lè kà à ń bí ẹgbẹ́ nǹkan mẹ́rin ṣé ń mọ kàlẹ́kùn tó wọlé ń lè kà ọ̀gá rẹ̀ kan bẹ́ẹ̀ wò ó ń lè dákọ̀ ẹ̀ lórí ètò kò tí mo lọ mú kọ́sẹ́ lọ́dọ̀ rẹ̀ ó parí ìjà yẹn tó wá gbàtọ́ fẹ́ gba fóònù gan gbàtọ́ fẹ́ tí mo gba fóònù lọ́wọ́ rẹ̀ gan tó wá wò ó dùn báyìí tó ń sọ̀rọ̀ kún fẹ́ lè kó torí nítorí mi àlájí ẹ̀ understand ni pé ẹ ti get tó ń bá fẹ́ kọ́ yàn ṣe understand onídàá ti mọ sọ pé òun lọ báyìí ẹ ti get àlájí. ìdúrà ẹ̀mí rẹ̀ ò fi ẹ̀mí rẹ̀ ò fi Suliya lẹ̀. ṣe ebe mo sọ wá fílẹ̀ mu wá ní nara wa àlájí. èmi kọ́ ló ní. so ti yẹ yẹn àlájí so ọwọ́ àlàyé ọ̀gá rẹ̀ wọ́n bá wá parí ìjà yẹn òun náà sì wá mi wá wòrò ẹbí lè pèsè kí ìwà mi wá. tó bá pè mí ṣe sọ̀rọ̀ ni. no ìdúrà tí wọ́n ṣe yín mi ò ríra mi ìdúrà tí a bá padà rí pé mo kàn sọ ni o ẹ̀wọ́ náà má sọ sí o dákun tí a bá find out pé ọkùnrin ló lọ ọmọ ẹ̀ tàbí ká tiẹ̀ mọ̀ ṣe wà lájìnà gan tó bá gbọ́ ọmọ ẹ̀ fún ọkùnrin tó sì padà fẹ́ ọ sóò faramọ́. yóò gbọ́ wa lọ́la fún yẹn. àti tó bá gbọ́ ọmọ fún ọkùnrin tó padà fẹ́ ọ sóò. tó bá gbọ́ ọmọ fún ọmọ mi ó padà wálé nítorí wájú yájà wà pé alẹ́ ilé ìṣòro níbi tó mú un lọ àbí ó ti tán. àti no. ní tẹ̀gbẹ́ tọrọ tẹ sọ́nà mo tún náà mo dá sí. níbi tá a dé dúró ìbò ṣe le tó yìí tí Suliya bá padà dọ́dọ̀ ẹ̀ lọ́la pé òun fẹ́ ọ bó ni. mo lè ń dàrú bí ẹ méjì sẹ́ẹ̀mẹ́ta àgbà sẹ́ẹ̀mẹ́rin orí ẹ̀ mọ̀ ìṣòwò yẹn ti fẹ́ ṣe bòlò alájí. tí mo bá kẹnu bọ̀rọ̀ yẹn nìsín pé má bínú tí mo Suliya lọ lé báyìí só ṣe bẹ́ẹ̀ só sì wù ẹ bẹ́ẹ̀ kò sí wọ̀ jẹ́yàwó lọ́ọ̀dẹ̀ rẹ. torí nítorí tí n bá gba Suliya padà bá torí kó jẹ́ pásí ló fẹ́ gbà lọ́wọ́ mi mo lè máa mú nǹkan mi lọ. tó bá jẹ́ àbò olówó alájí mo lè gbójú pé bóyá torí pé bóyá mi lówó tó àbò olówó pa nínú ìgboro àsì ní mọ̀ mú nǹkan mi lọ ní tó fẹ́ ó lè mọ̀ kékeré ṣeré. ok kí ló rò pé ó lè yanjú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ló lè yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ ni pé ìfẹ́ fi kọ́ di àjàgbé lẹ̀ torí mo ti sọ ọmọ mi ló kọ́ wọn àti yọjú ọ̀rọ̀ yìí kọ́dà ọ̀rọ̀ yóò bá ti tó lórí afẹ́fẹ́ má pé wọn wà. àwa náà máa bẹ́ẹ̀ ní ojú ara yìí wọn wà. kí ló lè yanjú ọ̀rọ̀ yìí kí ló rò pé ó lè yanjú ẹ̀. ó lè yanjú ẹ̀ nítorí lè yanjú ẹ̀ ni pé ó fi ìyàwó mi àtọmọ mi lẹ́yìn àbí ọ̀tàn ìbọn ọlọmọ tó jí àwọn tiẹ̀ náà ní tó fi lọ orí ìyàwó tèmi sọ lẹ́sìn pé mẹ́lẹ̀ ẹ̀ tó lọ bá mẹ́lẹ̀ wọ́n dé ni gẹ́ẹ̀sì alájí àtúwájú olówó ló bá gbá ìyàwó mi alájí àgbójú tó pé yà á fà àwọn olè bí bá ti ń dún tí bá ti ń kùn gan. ṣe bó o ti kọ́ o ti ní òsè ń tó lè. wọn àbí ọlẹ́rìí ẹjọ́ afa abẹ́sọ̀tọ̀ òkújọ oṣù tó gbé sẹ́gbẹ̀ẹ́ gan sọ̀rọ̀ ibi tó jọ láìkẹ́ náà. ọkọ tèmi èso sí. ṣe ẹgbẹ́ alájí. ìyá tó fẹ́ ìwé gbogbo ọwọ́ ti jóná tán pẹ̀lú gbó. ó ti yé yín. mo lè mú ọtọ́ fẹ́ mi náà oṣù fi ń nù. abẹ́mọ̀ alájí so mímọ̀ mú nǹkan mi lọ kó sọ lè mọ̀ kékeré ṣeré kó wò lóògùn ilẹ̀kẹ̀ ló ní òní kankan ilẹ̀kẹ̀ azọ́ ló ní òní kankan ilé ọlọ́lọ́ ní kí n gbogbo dídá pa àdìsí tí obìnrin olóbìnrin sì lè kí bẹ̀rẹ̀ ọwá níwọ̀ tọ́fẹ́ láti fẹjọ́ ìtú èmi àti kẹ́mísì náà wáyé 2023 sọ́wọ́ ló mọ̀ ní. bọ́t òun ò mọ̀ pé ọmọ o wọ́n ti wà lára jìrì o. báwo ló ti fẹ́ mọ̀ tó bá wá sọ́dọ̀ ẹ̀ ṣé yóò sọ fún un ní kó n fẹ́ lọ sọ́dọ̀ ẹ̀ ni. ẹ kọ́kọ́ wọnú bí ìgbẹ́ gbèdì pé gbèdì fún bẹ́ẹ̀. ajá wa ò lè mọ̀ pé ẹ sì jọ wà náà. yọ àwọn wúgbọ olóńkè ní ńlá ni mí òun wúgbọ ayé ó mọ̀ ń wò ó wà alẹ́ mọ́ mọ́kọ́ ó wà dáìsì pé ìwọ ló ní ọmọ yẹn ó rí bákan o. ṣé èsèré ó sọ 100 alájí 99 mo fún yín bí lọ́sẹ̀ tó lọ bọ́n ní tí mo ti bá yín lórí ètò alájí ó ti pọ́ 100 èsèré sẹ́ bó ní mo nà yẹn dídí oṣù kọkànlá àtúwọ́ lóṣù mo ní mo tún lọ bí òkú
ìbẹ̀rẹ̀ àlàmú ní ńlá. oṣù kọkànlá ẹ sọ bá sùn bí òkú ni. Oyè mi. sẹ́ẹ̀gbọ́n tí mo sọ pé àtúgbò àmì òkú ní oṣù fẹ́ẹ́ bí twenty. gbogbo yàrá àgìrì òun náà àgìrì sí pẹ̀lú yẹn. pé kò kẹ́lẹ́ mi pàtó ṣe jọ ó wọ́n dẹ̀ ló tún bá lájọṣepọ̀ lórí bench ní ṣọ́ọ̀bù ẹ. àlàyé ẹ̀ mọ́ láwùjọ ẹ̀. àfimọ́ làdúró ó sì lè padà bàbá ló ní nǹkan rẹ̀ eléyìí wà lọ́rọ̀ náà jù ní. ta lè mi èmi ò fẹ́ wọ̀ ó yá nǹkan yá kọ́dí ọ̀rọ̀ mi nǹkan ó lọ́ọ́ ká fún kọ́dí ọ̀rọ̀ mu èmi mo ti kọ́dí aláyé ọ̀rọ̀ ìwọ́n náà wà á tẹ̀lẹ̀ èyí sì lọ gbé kọ́dí rí. ó lọ gbé ta ni ó lọ gbé ta ni ó yà kú níbi ọba lọ́la kó ti pọ̀. ọba lọ́la àwọn kò lè dúró wọn wà lọ di arúgbó ọlọ́pàá kan níwájú ẹnlẹ́gbà dákẹ́ǹtì aláyé ẹ̀ ti kọ̀lẹ́ ti omi gbé fún yín wọ́n ṣe pé dp òru dp wa ni òun ó pè padà ó sàfẹ́ fi mí sóògùn. sẹ́ǹgẹ̀tì wọ́n ti wá ní bí dp sọ́wọ́n ló pè padà àti bí òun gántà ni. fìyẹ́lẹ̀ fèmi àtàwọn ọlọ́pàá lẹ̀. dp ní. màmá fèmi àtàwọn ọlọ́pàá lẹ̀ ọ̀rọ̀ tọ́lá rí jẹ́ èmi àti wọn tó la yẹ wá tí wọn. Alhaji. pé pé tọ́jú yọ ni. Ridwanu. èmi ò lè mọ̀ owó àwù Ridwan. bó ṣe ń tó lè fẹ́ mi láti lẹ́nu àbí kí wọ́n. ó rí bẹ́ẹ̀ tẹ̀mí fìfì ó rí bẹ́ẹ̀ wọ́n bá lọ fẹ́ owó ní Alhaji sọ pé bóyá Orí bẹ́ẹ̀ kémi. wọn kò ní ìlọ fọlọ lébu sọ̀rọ̀ ọkàn mi balẹ̀ ń bẹ̀ yìí sísọ ọkàn mi sì balẹ̀ ìwọ rẹ ò lè fún mi lówó oúnjẹ 5 naira mi ìjọ lówó oúnjẹ Ó ti ẹ̀ mi jẹ́. ìsísọ ọkàn mi dẹ̀ balẹ̀ wọ́n dẹ̀ ń bọ́ mi Ó ti ẹ̀ ìfowó jẹ́. tó fẹ́ ṣe wọ́n dẹ̀ ń ṣe fún mi Ìgbà tó wà lórí ó ilé fún mi lówó oúnjẹ òkè fún mi owó mi lówó kò Wọ́n ọkọ̀ wọn lọ́jọ́ ọlọ́jà àkíkó ni Wọ́n lẹ́gbẹ̀ẹ́ kí wọ́n láǹfààní kí ni mo jèrè lọ́dọ̀ rẹ ṣèbí torí owó tó jèrè lórí tó fi nílẹ̀ Alhaji torí kó wà pa. mo tọ́jú ara mi tó pé mo ṣiṣẹ́ mo tọ́jú ara mi tó pé mo ṣiṣẹ́ lójú méjèèjì ó dẹ̀ ti fi gbé àti èdè ló ti fi lé mi kúrò níbi tí mo ti ń tajà owó lọ́lọ́ ò ní bínú sí ọ ọlọ́ọ̀ bínú sí ọ oṣù. ìwọ tó gbé gbèsè wà lé mi bí mo ti ń tajà ó ń yẹ̀yẹ̀ n kò gbọ́dọ̀ ṣe ẹ jẹ́ àṣẹ báyìí. n kò gbọ́dọ̀ ṣe ẹ jẹ́ àṣẹ báyìí. Ridwan ẹ̀rù sì ń bà mí. oṣù tí ó ṣe ní. èmi kọ́ ẹ̀mí yóò gùn. mo gbọ́ ẹ pẹ́ fún wa. àmì èmi kọ́ ẹ lo bí 500. àmì èmi kọ́ ọmọ tí màmí lẹ́rù. bó láti ṣe tí àwọn ẹni yóò fi fàyàbalẹ̀ tí wọn ò ní. kí n ló ń wá lọ́dọ̀ ìyàwó mi. ọwọ́ aláya àwọn fẹ́rẹ̀ bá. Alhaji kò gbọ́dọ̀ Kí sọkọ ni tèmi wá? n kò gbọ́dọ̀ ṣe o Ta lọkọ- ó já ta lọkọ wọ wèrè? n kò gbọ́dọ̀ sọkọ mi tó bí sẹ́ńfọ̀ bí olójú méjì wá kí n jó nílé mi kọ̀ọ̀la nìyẹn. Alhaji ṣé ń gbé débẹ̀ lálẹ́. èmi débẹ̀ ń bá lè lọ. sẹ́yìn pé bí ọwọ́ tàtẹ́ ń wo 20 ló wà mẹ́ tẹ́lẹ̀. wọ́n á tó dínkù sí 16 bẹ́ẹ̀ lóbìnrin wọ́n pọ̀ sófò. Nígbà tó wá mọ́ kó wọ́n sí kòkè rà. wọ́n bá sọ̀rọ̀ àjáwálé mi ń balẹ̀ àjáwálé mi fẹ́ ta sí. ó sì wá jẹ́ pé ìyàwó ọmọ àgbèwò lọ́wọ́ á wú ọ. wọ́n bá jẹ̀rú ọ̀pá hùn fíìdì láwa. ebo ní àwọn kan lọ nínú ilé tèmi. sáyé bí àwọn kan lọ nínú ilé àjáwá àbí ọ̀tàn ẹnu ẹ̀ lájọ wa. ọmọ ibi tán ń gbé báyìí. tani ọmọ ibi tán ń gbé. wọ́n àjọ pé papọ̀ kìí ṣe rí wọ́n àjọ pé papọ̀ káyọ̀ lè mọ̀ ṣé wọ́n nígbà wọ́n jọ owó ṣẹlẹ̀ mi ibi tí malamugun gbé ibẹ̀ ni wọ́n kó lé mi lọ ẹ ti gẹ̀ẹ́tì kí n má bàa wá bí tí madamugun náà ń gbé ẹ ti gẹ̀ẹ́tì Alhaji àwọn ilé ẹ̀yìn ọdí ìwọ̀n gbọ́dọ̀ sí ọmọ mi kí wọ́n fẹ́ fojú ní sẹ́ẹ̀ gbé wa ni kì í ṣe mi ò bímọ fún ọ Alhaji mo fẹ́ rí kọ́ mi bímọ fún ọ kì í ṣe wọn lọ lọ́mọ mi bímọ fún ọ láíláí kò papọ̀ mọ́ra wọn. wàláì mo mọ tí wọ́n sọ àtọ̀rí ò dánwọ́ mọ́ ó yẹ kí wọ́n ga ti fún yàrá òun dá pátá òun ẹ̀ ń dán máa tọ́jú ọmọ mọ́. Suliya sá tá a bá ṣe tẹ́sítì tó máa ń bá lọ jẹ́ ti. wàláì kò lè jẹ́ tó bá ti lè jẹ́ ti ogbón tó bá ti wù í ní kẹ́fì mi ṣe mo sọ ni àní ó yóò dùn sára mi ẹ̀dá dáhùn dáhùn tí mo fi kó lè rìn níṣẹ́ ó ní iye tí mo fi tọ́jú ara mi bí fún mi mo lọ ta ni tó pé mo fẹ́ lóyún lọ́mọ mi kọjọ́ ń lọ. bọ ìgbà tó kú òǹlé rẹ̀ ẹ tún jọ ríra. àjẹmí àti àdín nǹkan kó jọ dèmi àti ẹ̀ papọ̀ nínú wa ìtọ́sí lọ́wọ́ fàgbọ́ mi fàsì yìí nǹkan kó jọ dèmi àti ẹ̀ ẹ papọ̀. wọ́n sọ pàpà yìí à ẹ gbogbo àyẹ̀dọ̀ Alhaji wẹ́kẹ́ ti pé múlẹ̀ ní báyìí. ṣé mo wà bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ kẹ́tí bá pé múlẹ̀ ni. Òótọ́ ni. ẹgbẹ́ ọ̀la ń bí. ẹ tí mo bí náà ló dáhùn náà. ọ̀rẹ́ ẹ tí kẹta Alhaji wẹ́kẹ́ rí pé múlẹ̀ ni àríyá kẹ. àti mo wà bẹ́ẹ̀ gbàtẹ́ ríra ni. Àwọn family rẹ tẹ̀lé ọ wá. ìwọ tó ní wọ́n wọlé àwọn wọlé wa. ìwọ tó lọ gbé bọ káàtì ẹ̀ mọ́lé mo tó dúró wá re. wà nù ọmọ sẹ́tẹ̀ bí ní ọkọ ọmọ yẹ ọdún tó fi tì ọmọ lé ní sẹ́tẹ̀ bí ní ń yẹyẹ sẹ́tẹ̀ sọ fún malamugun nù. wọ́n tó sẹ̀sẹ̀ mọ́ ọlẹ́ wọn. Ata rẹ jẹ. ìjọ lójú ẹ ẹ wọn tó lọ lọ ogun tó wọn lọ káàsì lélẹ̀ tó bá ṣe rárá rárá àbí kan lọ sọkọ mi ẹ̀wọ̀n ló ń lọ. alọkọ rẹ oṣù o ti rí mú kó. ẹ filẹ̀. a ní òsì tó ń lọ. àní òyìnbó sọ ọ̀gá ní ìjọba ìjọba rẹ nígbà sọ ọ̀gá ní ìjọba ìjọba rẹ. lórí ìwà títa ni. nígbà sọ ọ̀gá ní ìjọba ìjọba rẹ. máa wò lásán ni kò síbi ta ni lọ. èmi ò lè fi ọ padà kí mo fẹ́ fi ọ ṣe. oríyá o ti rí ìyàwó oríyá bóríjà ló wà òkè ó dẹ̀ mọ nǹkan tó ń ṣe. ilé wo ni wọ́n ti ní ilé wo ló ti kọ́. èmi kò rí ó yọ sí ọ̀la. ó sàrà láì. ó yọ sí ọ̀la báwo ẹgbẹ́ rẹ ṣe ṣe dáadáa kí orí bí wọ́n ṣe rí ni. alamugun. ẹnu kan ò ló ń bà wí tọmọ tí ò ló ń bà wí lèyìn ó fẹ́ kò sẹ́ni tó lè bọ́ sọ̀rọ̀ táǹtì ni ó bọ́ sọ̀rọ̀ àbíyá rẹ ni ó bọ́ sọ̀rọ̀ ìwọ tó mọ́ ń gbé yà rẹ tàbí ọmọ ọjọ́ mẹ́jọ. ẹ gbogbo ń tàn sọ yìí náà ó lọ bá aṣọdún léyà. mo lọ ṣe mímí lọ sójú ṣe fọmọ màmá ọmọ mi lèmi lọ wò tó ti ń pariwo kí n wá ló jẹ́ kí n lọ síbẹ̀ kò sí kan tó jọ dèmi àtẹlẹ yìí ọmọ mi bẹ́ẹ̀ parọ́ ẹ̀ kí mo sọ fún mi parọ́. ọdún léyà ẹ bá ní kí wà ní gbé báyìí tí ti gbúra. ọdún léyà. lẹ́yìn ìgbà ọdún léyà ga tún
it's alright Ridwan fara ìbalẹ̀ ọdún lè yakọ́ lójúṣe ọmọ. alọ́mọ tèmi lèmi lọ wò ló jẹ́ kí n lọ síbẹ̀. ọ wá sùn bẹ̀ mọ́jú. bẹ́ẹ̀ ni sà. ọdún lè yà lọ sí. kódà ń gbòòyà gan pálọ̀ mu padà sí mi àtọmọ mi. gbọ́ fẹ́ hàn lè mọ̀. kò rìn mí lè mọ̀ ní bọ́ta fún ni o mo bọ́ta fún ni o kódà kó fún mi ló bá jẹ mo bọ́ta fún ni nígbà kò lè dèmi àti ẹ̀ papọ̀. wàláì tààlà làjì mo fi tí ma jẹ òfin tẹ́bá ní kúrò àwọn àfikún àmúra tí n bá ti parọ́ ọmọ tí kò bàdá wà pọ̀ lónìí àgbà tí ó di pé àlàyé ó ti yé mo fi tí ma jẹ òfin mo fi gbogbo ègún tí mẹ́nu kúrò àníbùrà tí ma ti parọ́ ó jẹ́ tèmi tí kò bá parọ́ pọ̀. oṣù kẹlò ní lóyè àṣìṣe. oṣù kẹfà lẹ́yìn ìgbà yẹn àlàyé anáwó ní oṣù kẹfà lánìí. ó tọ́ ni láti ẹ̀ oṣù kẹlò la ṣe léyà. 16. ṣe ṣeré wa ni. ló bọ́ọ̀lù kò jẹ́ ṣe lè yà tọdún yìí ni àbí. tọdún tó lọ ni. ọdún tó lọ ṣé eré aláṣẹ náà ìgbà ẹlẹ́rìí aláṣẹ. ìyá ọkọ ayélujára oṣù kọkànlá ni o alájí ohun tí mo ń sọ. àti ríra ní oṣù kejì mi. fara rẹ balẹ̀ ayélujára oṣù kọkànlá ní oṣù kọkànlá yìí mo sọ pé lọ́fẹ̀ẹ́jọ́ sùn. tí mo ní lọ́fẹ̀ẹ́jọ́ sùn ẹni tẹ́ka lọ́fẹ̀ẹ́jọ́ sùn alájí ẹbí ìpètà lọ́fẹ̀ẹ́jọ́ níbo sùn. lẹ ti ra ní oṣù kọkànlá. mo ní wá ń bá mi sí alájí mo mọ tí mo ń sọ ó wá ń bá mi. ebi ṣọ́ọ̀bù ni. ṣé dandan ni kó jẹ́ pé gbangba ni ẹni bó ṣe wá jẹ súpù ṣé ọ̀jẹ̀ súpù ó mọ mi inú gòsì ẹbí lérè àlàyé ẹbí lérè ẹni kó tún bú ṣé ọjọ́ tó jẹ ẹbẹ súpù sẹ́sìn kan ni. àrí ńlá ṣé ọ̀jẹ̀ bẹ súpù sọ̀rọ̀ gàkan. kódà ìgbésí ayé rẹ tí yóò ti bàjẹ́ ìgbésí ayé rẹ ti bàjẹ́ ìgbésí ayé rẹ ti bàjẹ́ pẹ̀lú gbọ́dọ̀ tó tiẹ̀ fọ̀ jáde òun ó ti bàjẹ́ kéésì tọkọ tèmi kéésì wà láì kéésì. ọ̀rọ̀ yẹn ti le jù ẹ má sọ lórí afẹ́ àǹtí ṣe ẹ jẹ pẹpẹ súpù. pẹpẹ súpù kíni ṣèwọ́n gà mí ló pè mí pé kí n wá nígbà tó ti fẹ́ parí ìjà mo ní kọ́mọ̀ wulẹ̀ parí ìjà pé mo ti lóyún àwọn náà ṣe wá lóyún ṣòfẹ́ mọ̀ sí káàkiri mo ní mo ti lóyún kódà pé pọ́ bá ń gbé tó oyún yẹ kán pé mo ti lóyún pé kọ́mọ̀ wulẹ̀ parí ìjà rárá. Alhaji tó wá jẹ pẹpẹ súpù kí n bo mo ti jẹ. Alhaji ẹjọ́ torí tọ́lọ́ tàbí ìmọ̀ bóyá àbúrò rẹ̀ náà parọ́ ẹ̀mí kó sọ̀rọ̀ nǹkan látàrọ̀ bóyá ó lè parọ́ pọ́ìtì kan fẹ́ kẹ́ bí àbúrò rẹ̀ léèrè bóyá wà lè parọ́ o bóyá ó kó òun àtọ́lọ́ bí wọ́n ti jọ pàdé tó bá ti parọ́ oyún bí táwa yìí bí wọ́n àṣẹ ni pé ńgbà tá lọ bọ́gà rẹ̀ ń wò tó parọ́ bọ́gà rẹ̀ pé ńgbà tó ga wọn bá wa parí ìjà which is inú sọkàlà tí mo sọ yẹ pé ó ti yẹ ló sọ pé àtúnṣe ọba àtàtúnṣe àti ẹni àyẹ̀gbẹ́ ẹ̀sìn kí ní gbà pé kí ló mọ̀ tó ń ṣe báyẹn gbogbo dára nìyẹn tájọ́ ń sọ̀rọ̀ yẹn ẹbí àbúrò ẹ̀ léèrè pé ṣé ẹ pé kí ni ọwọ́ àjẹ́ ń wòrò òdù wọ́n ti kẹ́ni kẹ́ni ẹ mẹ́jọ sọ̀rọ̀ kankan ju pé tó jẹ pẹpẹ súpù àbí ọ̀jẹ̀ pẹpẹ súpù ní àbúrò rẹ̀ tó dúró tó bá ti parọ́ okùnrin kó fi àlùkò rání búra sábúrò náà jẹ pẹpẹ súpù. ọ̀jẹ̀ súpù àbúrò tẹ̀lé wa. ẹ̀fọ́ làbúrò ṣe wá mọ̀ kó jẹ pẹpẹ súpù. ṣé wàá mọ̀ ẹ̀fọ́ tó wá jẹ́ kábúrò rẹ̀ o mọ̀ wọ́n á gba fóònù lọ́wọ́ rẹ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n á pè mí sẹ́fìtì ọwọ́ ni òun á bá mi wòrò òdù pé ọ̀gá àwọn wá ní kílódé tí mo gba fóònù lọ́wọ́ rẹ̀ bó ti gba fóònù lọ́wọ́ rẹ̀ nígbà yẹn wá ní ọ̀gá àwọn fẹ́ bá wa ọ̀gá tí mo lọ mú nǹkan ṣe lọ́dọ̀ rẹ̀ kó fẹ́ bá wa parí ìjà ni fi gba fóònù lọ́wọ́ òun àbúrò ìsáfẹ́ fóònù lèmi kì í bàtà wíyà wájọ lọ àwájọ sọ̀rọ̀ lọ sẹ́fìtì ọwọ́ ni kí n gbójú wọn á lọ́rọ̀ òun ẹ̀jẹ̀ tí sóun gan àtẹ́kù tó ń bá lọ́dọ̀ rẹ̀ ń bẹ̀rẹ̀ òun á máa yá 15,000 10,000 sọ fọ́ gà rẹ̀ ń bẹ̀rẹ̀ níjọ náà pé wọ́n á yá 20,000 gan lọ́wọ́ rẹ̀ pé ní ìsìn wọn ni dáadé wọn 500 lọ́wọ́ mọ́ wọn ni 1,000 lọ́wọ́ mọ́ pé àwọn gẹ̀ ògbádùn wọn mọ́ kíní gangan kan ọwọ́ ni àpéǹgbà fún lọ́wọ́ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ bàtàjọ́ ń sọ̀rọ̀ fa ọ̀rọ̀ sínú wa lọ́wọ́ tó ní àwọn fẹ́ lè kó tí mo ní àwọn alápùtò ló jẹ́ tó ní sọ̀rọ̀ tàbí àríwá 50,000 fún ọ tó ní sọ̀rọ̀ àfọ́ ní 100 àwájọ́ ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ ó sáà jẹ́bẹ̀ sùtù ní tọ́wọ́n pa sọ́ọ̀bù tó ẹbẹ̀ sùtù lọ sí èkó ni wàhálà ni mo fi gba fóònù lọ́wọ́ rẹ̀ tí n bá ti parọ́ gbogbo èkó tí bẹ́ẹ̀ nùkúrà ní jẹ́ tèmi àbúrò rẹ̀ wá bára rẹ̀ balẹ̀ àbúrò rẹ̀ wá bá mi àwájọ́ sọ̀rọ̀ sí àbúrò rẹ̀ lọ́wọ́ tẹ̀mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn tó wá sọ̀rọ̀ ọ̀gá rẹ̀ ló wá lọ́ padà lọ́sọ́ lé wọn pé ẹ bá dáhùn tí ìwúlò ọkọ̀ wọn gbọ́ òfin ọkọ̀ wọn lẹ́ o ọlọ́ jẹ́ bẹ́ẹ̀ sùkú ń wòrò òdù ní o iná gba fóònù ọmọ làwọn tọkọ pé mi ti jọ ń sọ ìyá ayé dè nígbà pé wọ́n lè kó lọ sí kíní kí n lọ sẹ́fìtì ló tún fi lọ which is 2024 yìí ẹ bẹ̀rẹ̀ wà búrẹ̀ pé ẹ kí ló wá jẹ́ ń wòrò òdùnjọ́ náà. ẹ kí ló wá sí olóòjẹ pẹpẹ súpù. pẹpẹ súpù kí ni mo jẹ ṣe bọ́gà ló pè mí pé kí n wá ibi tá a ti rojọ́ ló ti gba fóònù lọ́wọ́ mi olóòlò 100,000 lọ́wọ́ ní ṣọ́ọ̀bù wọn olóòlò 100,000 lọ́wọ́ ní 50,000 lọ bẹ́ẹ̀ náà ni ìjọba tí wàá ní olóòlò bá mi san 50,000 ìjọba tó san 50,000. ẹni kò fi kùrà ní ìbúra sí. tóbi náà àlè wa jẹ pẹpẹ súpù. ntọ́ fẹ́ sọ lọ́sàn. kò lè nígbà kó sọ̀rọ̀ yẹn kan. ìwọ náà ti sọ́kò tó ní. pé kò ní sọ tọrọ. anyway torí pé tó fẹ́ wọlé sí lè ju tiyín lọ. Ridwan dábàá fẹ́ ṣe DNA test èló ló lè rí. lórí 150. ọmọ ìbájọ́ ọmọ Ridwan. n tó bá ti wù ní o ṣe tó bá ti jó òun ni ṣùgbọ́n tí ẹ bá ti ṣó òun ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. tí ọba jẹ́ wọn kọ́. iye mo fi tọ́jú ara mi pẹ̀lẹ́ dá ti ń dá mi láàmú. ó ṣú ọ̀pọ̀ ẹ̀. mo máa tí mo sọ àfihàn lọ́rọ̀ lẹ̀. dá mi láàmú. ẹ dìde. orúkọ yín sà. orúkọ mi ni Tohib Babayode. ta lè ń wá sà. Semiu Babayode. sóòní. bẹ́ẹ̀ ni sà. bóò ló ṣe rìn ọjọ́ Saheed Òṣùpá àhìyàn ṣe é jọyàn báyìí àwọn òde kọrin o. no ok. àti 24 years náà ti wà ní Manchester.
and ọdún mẹ́tàlá mo ti rí wọn last láti ọdún mẹ́tàlá yẹn mi ò fojú kàn wọ́n. ẹ̀gbọ́n yín náà jẹ́ ni. bẹ́ẹ̀ ni wọ́n ti wá sí ìyàwó nílé so láti bá tán ti wá gbé ìyàwó yẹn lọ mi ò fojú kàn wọ́n. èmi tí mo dẹ̀ ń béèrè àwọn mẹ́fà ni wá àwọn àbúrò tí ó jẹ́ tó wà lẹ́yìn mi bíi mẹ́rin a jẹ́ mẹ́fà gbogbo àwọn àbúrò náà wọ́n fẹ́ rí wọn wọ́n rí wọn láti ọdún mẹ́tàlá náà kò dẹ̀ sí àkóso bàbá. èmi kẹ̀dẹ̀rẹ́ operation méjì ló wà lára mi mo manage tí mo fi dúró di time tí mo fi lè wá síbí yìí ni pé bóyá wọn bá bá mi wá wọn wọn rí wọn. Manchester náà wà mi ò lè ṣiṣẹ́ bẹ́ẹ̀ sí rí mi operation méjì níbẹ̀ lára mi last week ètùtù tó tú níbi operation yẹn ó ti pọ̀ jù débi pé ọlọ́run ló yọ mí bọ́ tí mi ì dẹ̀ lè fi ṣiṣẹ́ wọ́n ní mi ì gbọ́dọ̀ fi ṣiṣẹ́ tó le màá ṣàjẹun àfi tí n bá rí wọn èmi náà dẹ̀ ti gbìyànjú lórí wọn nígbà tí wọ́n ti bí wọ́n ṣe wo ẹ̀yìn wò kò rí òye mi bíi pé mo fún wọn lówó kọ́ ṣùgbọ́n ìrìn àjò tí mo rìn lórí wọn àyè ò lè gbà mí lórí prógámù ni bọ́tí mo mọ̀ tí n bá rí wọn tán bá lè bá mi rí wọn bóyá wọ́n lè ṣàánú mi bíkọ́ mi lè ṣiṣẹ́ bí mo sì dúkòó yìí ẹ̀pọ̀ kan ló wà lé ara mi ẹ̀pọ̀ kan tó sì wà ń bẹ̀ tó ń dà mí láàmú last week tí n bá ti lọ ṣiṣẹ́ tó le báyìí aṣọ nínú ni àwa wu tó bá fẹ́ tú yóò tó agolo mílíkì 4 yóò jáde lára mi kó tó tú tí èèyàn bá rí mi ní ibi tí mo bá sùn sí ẹni yẹn ò lè ó ń tàn ó sunkún níbi tí ó bá ti rí mi bá ti ń sunkún lọ́wọ́ tí ó bá ti tù àfi tó bá tó tú bọ àwọn oògùn tí mo lè lò tí ó fi ní mọ́ padà kò ságbára ọmọ mi wálé láti skul pé láti bí ọdún 2 ebi tí n bá rí wọn tẹ́ bá mi rí wọn. Sẹ̀míù Babáyọdé gbogbo ẹni tó bá bá wa mọ ẹni tó ń jẹ́ Sẹ̀míù Babáyọdé ní Manchester ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àbúrò wọn nílò ìrànlọ́wọ́ wọn ni nǹkan kéékèèké ẹbọ kéré ògùn kéré nígbà láìkúlà Sẹ̀míù Babáyọdé ẹ̀yin yẹn wá tẹ̀ wọ́n Manchester ẹ dákun ẹ bá mi yọ picture yìí kò dáràn o Sẹ̀míù Babáyọdé ọ̀pá àyàn o kò dáràn o kò sábúrú o àbúrò rẹ̀ ní wá o àbúrò rẹ̀ ní wá o ẹ dákun torí Ọlọ́run picture ẹ̀ lẹ́ ń wò yìí ẹ̀yin náà lè dá wọn mọ̀ ẹ lè mọ̀ wọ́n Sẹ̀míù Babáyọdé àmọ́ kò táwọn náà wà ẹni tá àti ìrẹ́ àdìbínú sí ṣùgbọ́n àgbàdúrà kan wà ń pò tọ́ da tẹ́ ẹ bá sì wà ń pò tọ́ da Ọlọ́run ní dá yín padà sípò tí ọ̀dà láyé ẹ dákun torí Ọlọ́run ẹ dákun ẹ dákun ọ̀rẹ́ kítíkítí iye kan kàtàkàtà níjọ́ ọ̀rẹ́ kítíkítí bá kú iye kan kàtàkàtà ní gbèsè o súnmọ́ àwọn àsọ̀rọ̀ lè bá bá wa ìnìmọ̀lẹ́bí fi ìjọ rẹ lọ blood is thicker than water ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tẹ́ bá bá rí Sẹ̀míù Babáyọdé àbúrò rẹ̀ ń wà gan-an lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ lè comment sáwọn shows wa ẹ lè mú nọ́mbà wa kẹ́ chat wa àbí kẹ́ text wa bọ́ bá ti pẹ́ yìí náà lẹ́ ń gbọ́ wa fúnra yín àbí wọ́n play kìíní fún yín àmọ́ bá ṣe rí àbúrò yín I know this man in Manchester thank you Àgídìgbò náà ń pè bí fáwọn padà lọ́bẹ̀ I know this man in Manchester is a medical doctor ẹ sọ̀rọ̀ sí microphone. bẹ́ẹ̀ni. medical doctor lẹ́gbẹ̀ẹ́ yín lóòótọ́. bẹ́ẹ̀ni. wow wọ́n lò ní lóòótọ́ o wọ́n ní medical doctor ní o so àbúrò yín náà ló tún wá ní medical issue yìí abẹ́yìn Sẹ̀míù Babáyọdé a sì bẹ ìyàwó yín náà kí wọ́n dákun àyè kékeré ìkẹ́kàn fún yín kẹ́ẹ̀kan tí ẹ fi ràn àbúrò yín lọ́wọ́ kọ́mọ bá ń ti ṣe yìí lọ ẹ dákun sórí Ọlọ́run ẹ dákun ẹlòmíì lè pé wàhálà lọ fẹ́ gbé fún ẹ dákun kí ni túmọ̀ wà láyé gan kí ni wúlò wà láyé kí ni a fi san jẹranko lọ tí ọmọ ìyá wa bá wà nínú ìṣòro tá a lè ràn lọ́wọ́ a kú lè dá ẹ̀mí náà nígbà tó bá sì wà nínú ìṣòro ìta bá ní tá a fi ràn lọ́wọ́ ká fi ràn lọ́wọ́ kì í ti pé fẹ́ gbé wàhálà kankan fún fa wọ́n jọ dàgbà ó mọ̀ pẹ́ gan àwọn níbi ó ní sí lọ́wọ́ sí ibi ó ní sí iná wá sí yẹn ẹ dákun torí Ọlọ́run ẹ dákun ó lè jẹ́ oògùn tó nílò lásán tí ó bá sọ̀rọ̀ oògùn báyìí ló nídìí ó yá gbà lọ lò ó kó ní ó dẹ̀ lálàáfíà ọdún kẹlẹ tá iná ti lọ ní. 24 years. ọlẹ́rọ̀kùnrin yìí ọdún kìíní kò wórí rédíò pé òun ẹ̀gbọ́n rẹ̀ ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún ọdún kẹfà ọdún keje ọdún kẹjọ ọdún kẹsàn-án ọdún kẹwàá ọ̀lẹ́ni ọdún kọkànlá ọdún kejìlá ọdún kẹtàlá ọdún kẹrìnlá ọdún kẹẹ̀ẹ́dógún ọdún kẹrìndínlógún ọdún kẹtàdínlógún ọdún kejìdínlógún ogún ọdún
ọdún kọkànlélógún ìkejìlélógún ìkẹtàlélógún tẹ́ di ọdún kẹrìnlélógún kìí sọ̀lẹ̀ eré lọ bẹ́ẹ̀dùn ńlẹ̀ tó dọ̀lẹ̀ ó sì nílò ìrànlọ́wọ́ ẹ̀gbọ́n rẹ̀ Sẹ̀mí Babáyọ̀dé ẹlòmíì tún ti mọ̀ ọ́n medical doctor ní Manchester àwọn èèyàn ti mọ̀ yín ẹ dákun mo falájọbí bẹ̀ yín mo fi bí ẹ ti jáde bẹ̀ yín mo fi ọmú tẹ́ ẹ mu láyà àyà yín mo fi bẹ̀ yín ìyá kan náà bàbá kan náà bí ọmú tẹ̀yìn àtọkùnrin ìjọ mu mo fi bẹ̀ yín ẹ dákun torí Ọlọ́run ẹ bá ran ọkùnrin yìí lọ́wọ́ gbogbo tí bá ṣẹlẹ̀ tọ́jú pé bẹ́ẹ̀ bá fún wọn lówó ẹ̀ ní lówó ni ẹ sẹ́ǹdì ẹ̀ sí wa ká bá yín sẹ́ǹdì ẹ̀ sí wọn ẹ communicate wa ẹ reach out sí wa ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ̀yin náà ò ní dẹni àrùká o ẹ ní gbáyé nira o ara ní àbúrò yín o tí máa gbé kámẹ́rà sí àbúrò yín lójú tí mò ń pé ọmọ Nàìjíríà ṣàánú ẹ̀ ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún o náà lẹ́nìkejì rẹ tọ́jú rẹ àtẹlẹ́yìn tí mò ń ṣe yìí tí àrí pé lè sanjú ká ṣe yùn lọ ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ dákun ẹ dìde kẹ́sì mọ́ jìnnà sí wa ń bí ìtòrẹ́ gbúrò ayọ̀ láìpẹ́ yìí. kò jẹ́ bó ti jẹ́ kò jẹ́ bó ti lóun ó jẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ Alhaji Dr. Oríyọmí Hamzat olóòtú àti olùdarí Àgídìgbò iwájú ni ọ̀pá ẹ̀gbì tí yín ó máa rí sí o Àgídìgbò ò ní dànù o kọ́kọ́rọ́ alátẹ ò ní wọ́mí o èmi ò máa fẹ́ yìí ṣe lọ́nà ire o.